Kúrèmí kété àwọn àjẹpẹ́ ayé ó dánmọ̀ ọ̀yẹ̀kú lónìí òkú bọ̀rọ̀bọ̀rọ̀ adíáfúwọ̀ aláìṣẹ̀ tí wọ́n fi kú lọ̀ tó ní kú Ifá ní ẹbọ kágbó ká tó ní ká ṣe kó lè dàgbà kó fọ̀ parí. ẹ wọ òrìṣà. tẹ́gbẹ́ ìmọ̀pọ̀ rẹ̀ lèmi Adéọlá ojú wọn ló fọ́ràn wọn kí ìbí ní dáradára dámọ̀ ó tọ́ sí gbogbo èèyàn kó kọ́ lọ́n lọ́ba aláṣẹ pé kò tọ́ sí kò bó ti ṣe. nígbà tẹ́lẹ̀ rí òbú kò sí mímọ́ alágbára ó lè ti lè gbogbogbogbogbò ìfẹ́ máa gbà wá sí ọ̀gá rẹ̀. tètè mi ìbá fi lè gbọ́ ọ̀dà táwa táwa ikú fẹ́ pa ọ́ nù o ikú ọ̀pá ọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bẹ́ẹ̀ bá ti ní sọ èmi ó sọ̀rọ̀ ń tèmi ẹ bá ń wí fún ẹ bá ń kìlọ̀ fún ẹ lókùn tó sin ẹsẹ̀ rẹ̀ nàgbọ̀nàgbọ̀n báyìí ló yọ ọ́ ta. lẹ́ni tó jẹ́ pọ́pọ́ ti wà bá a bá náwó fún wọn níran wọn wọn ò èrò jẹjẹ wọn ò lè jẹun wọ́n sì ti wà ẹ̀mí mi sọ fún mi pé aṣọ tó wà lọ́rùn wèrè ó yà wá bí. èmi tí mo bí tí fẹ́ wọ àti Bíọ́lá yìí ó padà yá sí ìwọ àtàwọn dọ̀bọ̀ yìí ẹ sàrẹ́ lẹ́jọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́jọ́ gbọ̀ngàn alákùnrin lọ. nígbà tí kinní burúkú rẹ̀ tó fi balẹ̀ jẹ́ bọ́ọ̀lù jẹ́ tó bá ti bomi gbọ́ngbà náà. ṣàgbàdo daláwàdà ìdíyẹ. mọ́sọ̀kù dára rẹ láàmú nígbà bá fẹ́ rí ọ̀run ọ̀sẹ̀ pé. lémi ìkànnìọ́ ọlọ́mọ mẹ́fà làwọn ọlọ́mọ mẹ́wàá. bẹ́wúrẹ́ bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láìkó. ó dàbẹ̀ pé ẹ̀yin guys mọ̀ pé cyber crime is an offence tó yẹ pé ó burú jù nílùú àmẹ́bà and nǹkan tó lè end up sí mi ò tí mọ̀ báyìí. Now I want you to like kí ẹ jẹ́wọ́ fún wa bí ọ̀rọ̀ náà ṣe lọ kò ń ṣe nǹkan tó dẹ́ pé. Now get this straight. Now are you guys ready? Láti jẹ́wọ́ fún wa. Say it. Shut your dirty mouth.
Yes, sir. Yes, sir. Yes, sir. ẹ ti wá sọ àwọn obìnrin jẹni tí kò lè wọ pátá mọ́ láàrin ìgboro ẹ rí wa báyìí àti ẹ̀wúlò mọ́ what's your problem. Máa jẹun sá. Máa jẹun. Máa jẹun. Ó yá. Sá, jẹ́rí ọmọ gẹ̀yìn. ó ga ọ you just fuck up ó dùn mí gan-an tó bá jẹ́ kí n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń jó tí mò ń tú ẹ̀ mò ń ṣe gbogbo ẹ̀ ọkọ̀ wá pa action mọ́ mi lára guy you fall my hand o ṣé you know ba you fuck up. Wait. Ṣé na me dey follow talk like that? Me? Wey be say you know say money no be problem. Ọmọ àti nọ ni problem mi tí wọ́n kàn fara dem okay òun tọ́nu àná sí ó yá òun ló wà nílẹ̀ mélòó ti mú bẹ̀. ọ̀ tí ẹ̀ ṣayé rárá náà gbogbo ẹ̀ ló kọ̀ dán yóò kọ̀ wà nílẹ̀ làásán ọ̀ ṣayé. ẹ wò in that case ẹ jẹ́ ká kó gbogbo fàájì yìí lọ sí club. wàá ṣe rí ọmọ yìí ó ti yé ẹ báyẹn ibi tá a ti sọ pé ká gbé obì sí gan báyìí sí olùdó tó wá ṣe kí ó lálẹ́ wù straight ọlọ́run. well èmi ò nínú ìtẹ̀lé yín lọ sí club. why kí ló ṣẹlẹ̀ why not. boyfriend mi ń bọ̀ wá gbé mi jáde for the weekend. Just a minute please. Don't tell me that same guy to drop àdé mi fún yẹn ló ń sọ. I love ẹ. Besides orí ẹ̀ pé ó mọ nǹkan tó ń ṣe yàtọ̀ sí pàdíyàn aláìníròònù tí ò mọ nǹkan tó kù lọ́rọ̀ wọn. Pẹ̀lẹ́ ọmọ tó mọ ẹni tó serious sí òye. ilẹ̀ tó bá ti gba pátá ẹ̀tàn fúnra ẹ̀ ló máa pa wá sórí aago pé baby I dey outside ìgbà àgọ́ máa wá jà dànù. abeg you nobody is going nowadays let's go. bó ṣe jẹ́ gan ni. ṣé pé ẹ̀yin guys ẹ ti graduate from yahoo to yahoo plus now so ẹ̀yin lẹ ń gba pátá àwọn ọmọdé ẹ jẹ́ kí àwọn ọmọbìnrin ta nísìn kó máa rí pátá wọ̀ mọ́ àwọn ọmọ yóò sá ọmọ sí yóò wọ pátá mọ́ wọn lọ wọ pátá mọ́ ẹ ti wá bá débi pé gan àwọn ẹ̀ tí wọ́n tún wọ pátá náà pẹ̀lú bí wọ́n ṣe wọ pátá tó ẹ̀ tún fún wọn pátá tuntun kí wọ́n wọ̀ on one point ṣé rí gbogbo I can assure you pé with my hand gbogbo life carry ice in it get it straight. gbogbo ẹ̀yin tẹ́ tó wá ń ṣe máa lówó mọ̀ tí a lówó
owó ìpọ́n mọ̀ fẹ́ máa dówó. Ojú owó ìpọ́n mọ̀ fẹ́ máa. Ìbídùn ìbídùn. Mami. Wo wá wọnú ilé lọ kó lọ máa ṣiṣẹ́ nù ilé. Mami ẹ wo ó ti rẹ̀ mí látago 4 ìdájí la ti ń lọ láti ilé kan sí mi ó ti rẹ̀ mí gbogbo inú ló ń ta mí ebi ń pa mí ó ti rẹ̀ mí. Ẹ̀mí ẹ̀ ń pa mí ó máa dúpẹ́ tiẹ̀ ẹlòmíì máa wá kó máa tẹ̀ kó máa fapá àwọn òṣìṣẹ́ tó máa rí fífi oúnjẹ sẹ́nu ọ̀dà kárẹ̀ tó ti gbọ́ ká bá tètè ṣe tán ní ìsìn àlọ́lé lọ jẹun ká lè ṣe kíákíá pẹ̀lú ọkọ mi ó yá tètè lọ máa ṣe tètè ó yá wọlé kárẹ̀ ọkọ mi a máa lọ jẹun ní ìsìn. ẹ wá o ìgbàkúgbà lẹ́yìn gbá tẹ̀ ń pè ńlẹ̀ ẹ gbálẹ̀ rárá o ní gbogbo bí iwájú ilé ajá òun ẹ débẹ̀ kẹ́ ẹ gbálẹ̀ kátẹ̀ pẹ́ ẹ̀ lè wọnú ilé ajá kájọ́ mọ́ bàgé ń jẹ èwo tún níwájú ilé ajá tẹ̀ ti gbálẹ̀ nígbà ẹ bá gbàgbàkúgbà tán èmi mo tún máa gbà yòókù sí i kí ló dé ọ̀tọ̀lẹ́ntì ọmọ gbòdìdì owó ẹ mọ̀ ṣiṣẹ́ àbọ̀ ẹ mọ̀ gbowó odidi béèyàn bá ṣiṣẹ́ àbọ̀ àyìn tó lówó gbowó odidi yóò bá fùrọ̀ rẹ̀. ẹ jọ sórí yín pẹ ṣá. ẹyọ kan náà ni ẹyọ kan tọ̀dọ̀ yín náà. orí yín ò kù sórí yín bá pè ní ẹni máa sọ fún mi pé mi ìgbàlẹ̀ mi ìgbẹ́nu ọ̀nà ajá ẹ jọ ṣé òun náà gbà yín fún un ilé ìgànnà. iṣẹ́ kémi ọ̀tẹ̀ omi sí ọláwà kí n sí ọláwà kí n sì nu gbogbo inú kínní ìníṣẹ́ tẹ̀mí gbé mi ọ̀wá sẹ́ gbálẹ̀ èyí tẹ́ gbàṣẹ́ gbálẹ̀ ni ẹ máa gbálẹ̀. mo rò pọ́rọ̀ gidi ló fẹ́ sọ bẹ́ẹ̀ ni mo rò pọ́ gírọ̀ gidi ló máa tẹnu yín jáde ni mi mọ̀ pé oníwọ̀nranwọ̀nran ni yín. ẹ mọ tó ṣẹlẹ̀ tí ìgbọ́tàn ni ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́tàn ẹ dúró ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́tàn ọ̀gá nìkan ìlò lórí inú ilé yìí ìlò lórí mi lẹ́yìn ọ̀gá èmi ló lórí gbogbo àwọn èèyàn tí ọ̀gá bá tún gbà síbí ibi tó bá wù mí ni wọ́n tì yín sí bí odò adágún ṣe é gbọ́. oníranù ni. béèyàn bá fẹ́ tó dáadáa gan èmi gangan ló yẹ kí n jó lórí ọ̀gá torí tọ́gà bá dé tọ́gà ọ̀bá fi tèmi ṣe ojú títì lọ́gà ó sùn wò ní sí géètì fún. ẹ má wulẹ̀ sí ẹ mọ wulẹ̀ ṣe ẹjẹ́ kan sọ títì ká wò pé ṣẹ́yìn máa dijọ́ kejì ẹ kó bó ṣe ń ṣe yín kan kó wọ́n rán. kémi ò kó wọn ràn kú o bí ẹ bá ṣe pé mo ro tàgbàlagbà n bá tẹ omi sí lójú. bàbá máa ti yà bàbá máa ti yé bá sá máa tẹ̀ sí báyìí tẹ̀ sí lójú bàbá máa tẹ̀ sí lójú bàbá ti tí ẹ bá ṣe pé mo rò pé ọ̀dà bàbá máa tẹ̀ sí yín lójú ni. àwọn ọláwà yìí omi ti dùn wọ́n tanná pupa lórí bí ẹ bá ṣe pé àwọn tí wọn mọ iye èèyàn ọ̀gá náà ni ò sì jẹ́ wọ́n mọ iye èèyàn nígbè pé gbogbo gbà ọ̀gá mọ̀ pé mo wà tú lọ́kà ọ̀gá sọ pé mo wà tìrí lọ́kà mo wà fọwọ́ lọ́kà àwọn òwúrú ẹ̀ rí bó wàá làwọn òṣìṣẹ́ ó ṣe mọ̀ mí lọ́gà bó wọ́n ó ṣe mọ̀ mí lọ́gà eléyìí tanná pupa sórí àwọn omi ti bá Ìsọ̀lá bó ṣe rí ìlú yẹn dáa ṣá èwo lélẹ̀ tó fi sáyà bluetooth ní àǹtí mi. kí ló tó wà rárú ẹ̀bùn fún bàbá yẹn rà. àǹtí mi ò mo rún kankan ibi dùn ni mo rún pé kó tẹ̀lé mi lọ sí Dubai máa ṣe ẹni sọ̀rọ̀ máa ṣe àwọn processes yẹn máa ṣe everything gbádẹ́ ń lọ máa mú dání tó bá wà ń bẹ̀ á lọ sí school á ṣiṣẹ́ a máa gbé mọ́ra wọn ẹ ti understand gbogbo ẹ everything yẹn kàn wá easy fún yín kò ní sí wàhálà rárá. irọ́ mi ì lè gbà kó mu lọ Dubai báwo òun náà lèmi náà fi ṣe kejì ara òun ló ràn mí lọ́wọ́ ṣé mi nìkan ni kí n máa dá gbé kí n máa dá fà irọ́ kò lè ṣeé ṣe irú ibi tí mo rán lọ ní ìsìn tí ò bá ṣe pé òun ni mo rán lọ bẹ̀ ó lè bá mi lé èmi náà tó ti lọ bẹ̀. kò burú mo ti gbọ́ tiyín bọ̀ ìgbà tẹ́ bá rí mi lè máa rí mi o àwọn nǹkan iṣẹ́ mi kò gbà mí láyè lọ́hùn wọn kọ́ tẹ́ bá ti fẹ́ ẹ jẹ́ kí mi mọ̀
màá fi ránṣẹ́ sí yín anything tẹ́ bá fẹ́. ẹ kúlẹ̀ o àǹtí mi. ẹ ká sọ ma gbà ó lẹ́dí ma. last week mo dé mo ti bẹ̀rẹ̀ lọ́wọ́ sí sábì mo ní lọ ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni màá mo lọ ṣiṣẹ́ báwo ni. fine ma. ọ̀lẹ́ bá mi mú bọ̀. mo ẹrù pọ̀ jàbọ̀rà tá ti bẹ̀ mú bọ̀ trust me. ẹ ṣe wá. ó ga ẹ kú tọ́jú. Ìbídùn obìnrin Ìgbò yẹn ó complain o ó ní o ò bá òun fọṣọ òun kó mọ́ kí ló ṣe wọ́n náà lápá apá ẹ̀ ò ṣe ṣiṣẹ́ ni àbórí ẹ̀ ò tiẹ̀ pé ni. Màámi ẹ má da woman yẹn lóhùn kò sí nǹkan téèyàn ṣe báyìí tó tẹ́ lọ́rùn gbogbo nǹkan tó ní kí n ṣe pátápátá ni mo ṣe ẹ tún believe gan mo tún bá sí ọbẹ̀ still náà èèyàn mọ́ ṣe náà ni ẹ wo ó ti tẹ́ mi jàre o. Kọ́sítọ́mà ni kí la fẹ́ ṣe fún àtijọ́ àti mo wà náà ni ó ṣàǹsanwó fún àtàwọn bá ṣiṣẹ́ bó ṣe ń wò mí yìí ìgbà míì wà tẹ́ pé aṣọ orí bẹ́ẹ̀dì èmi ni mò ń fọ̀ ó bá kọ́ máṣọ màá fọ̀ kí ló ló ẹ fẹ́ bọ́lọ̀ ń fà. àǹtí mi ẹ má sọ fún mi pé iṣẹ́ ọmọdé ni Ìbídùn ló ń ṣe bó mo sọ fún yín náà ẹ jẹ́ kí n máa mú lọ sí Dubai. Bísọ́lá ìyẹn ò lè ṣeé ṣe kò lè bọ́ sí tèmi bá ti wà ní mo gbà bàbá ẹ̀ kọ́ sí bàbá ẹ̀ lè gbà ní ó rántí pé òun nìkan ṣoṣo ni kò ní níwájú kò ní lẹ́yìn ojúkọ ẹ̀pọ̀ ojúkọ ọbẹ̀ lásìpọ̀ wà lé onírú dáadáa má wò mí onírú ṣèlú àjẹ ló yà lọ gbé mi kaná kí n wá rò láfúfà àǹtí ẹ̀. àǹtí mi ń bọ̀ ókè dàní. ẹ wo mo máa gba rí yìí. kò burú ẹ̀rọ náà ni kò gbà. àǹtí mi ẹrù ọkọ tí mo sọ fún yín. ojúkọ ẹ̀pà ojúkọ èrè ojúkọ ẹ̀pà ojúkọ èrè bàbá ò tiẹ̀ ní gbà kò ní gbọ́ àwọn ọmọ ẹ̀ ń kọ́ dàbí lóhùn. mi ń dá yín lóhùn mi lálàáfíà. olówó orí màá mi ṣe bí àjẹlá fún. ṣé wọ́n rí lásìkò jẹ́bi tó wà lọ. àǹtí mi ẹ má sọ yẹn ó pọ̀ ó kàn wọ̀n mi. wíwọ́n yẹn ni tó bá ti wá lọ fẹ́ẹ́ máa bẹ̀ sí lásìkò tí wàá gbé dání ní ti. àbẹ̀wò àti jẹ́kọ̀ọ́ gbé dání. máa gbé kọ́ mi dání. ẹ bá dé bẹ̀rẹ̀ àwọn là ìfẹ́ ro. ibẹ̀ yẹn ló ṣe wà ṣó ti lọ clean kitchen ṣó ti fọ gba àwọn abọ́ tó wà ń bẹ̀. rárá mà wọn kúkú lè sọ pé kí n má máa lọ sí kitchen tó bá ti di weekend pẹ́yìn lè máa ṣe mà. àbí wọ́n bá mi ṣe wà tó ń kókún lé o clean kitchen so ṣé ẹ ń retí èmi pé mi ni kí wọ́n máa fà bọ́ èmi ni kí n máa bá yín clean níbẹ̀ ni wo mo di ojú mi kí n tó là tó bá bọ́ sí kitchen yẹn sì kó clean ẹ̀ right now. mo ti gbọ́ mà ẹ jẹ́ kí n parí nǹkan tí mò ń ṣe ń bíbá ẹ̀ máa lọ fọ̀. ṣé kò rẹ̀ ṣé nǹkan ò ṣe ẹ́ ó ti lọ ń sìn. mo máa ṣe mà ẹ jẹ́ kí n ṣe nǹkan tí mò ń ṣe tán mo rò pé yóò sílì èmi mo ní pé kó lọ ṣe nǹkan tó ń sọ fún mi pé ìwọ máa ṣe kinní ta ni ẹná òun bá mi irú nonsense wo nìyẹn. ó lè imagine kírú idiot yìí pé kó lọ tún kitchen ṣe ó sọ fún mi pé ìwọ sọ fún òun pé òun ò gbọdọ̀ ṣe tó bá ti di weekend torí pé mi wà around ṣé mi ní kí n máa clean kitchen fún Bídùn ni irú nonsense wo nìyẹn. Ìbídùn, come back here. Dìde. ẹ dìde ìkúlẹ̀ kò ṣe wà ẹ má fi nǹkan forúkú fi kúnlẹ̀ fún. ọ̀rọ̀ wọn ní fi àjẹ ṣùgbọ́n. kí ni dìde rẹ̀. máa lọlẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́. má padà wá sínú ilé àfi tí mo bá pè ẹ́. ìgbà tó sọ pé kó máa lọ sìn ta ni kó máa tún nílé ṣe ta ló fẹ́ ṣe gbogbo iṣẹ́ tó fi sílẹ̀ sínú kitchen ta ló máa ṣe náà. kí ni Ìbídùn ṣe lọ́wọ́ kankan kó tó di pé oyún bí ẹ tó fi wá gbà létí. unclean bíbá. Good. Actually èmi ni mo sọ fún pé kó máa fi kitchen lẹ́fún ẹ tó
iṣẹ́ ìyàwó ni kò tọ́jú ilé ọkọ ẹ̀. Don't give me that. Jọ má tẹ̀ gbìn yẹn wá rárá. Kí ló ṣe tí kò lè ṣe? Why must it be me? Why is it always about obìnrin? Ọkùnrin ńkọ́? Ó ti ń bínú. Mi kì í láìkí máa rójú ẹ báyìí, mi kì í láìkí kí máa rójú ẹ tó bá ti ń bínú. Ó múrí tó máa ṣe fún mi. Ibi tí ìbídùn ti stop tó ti gbá létí yẹn, wà wá continue láti bẹ̀. Tó bá ṣe tán, wà wá wọ kíṣìnì lọ, wà lọ ṣiṣẹ́ níbẹ̀. Ta ló ń bá sàn yìí? O ti ẹ̀jẹ̀ bá mi wí, kémi mú kinní, kí bá fi clean níbí báyìí, o mú ìbídùn, o lè lọ, o wá ní pé kémi èmi jẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ. Èmi ni ọkùnrin nulẹ̀. Tí o bá ti lè ṣe nǹkan tí mo sọ fún ẹ pé kò ṣe, the door is opened. Make use of it. Kí ló dé tó ń take it personal? Kí ni mi sọ? Tí o bá ti lè ṣe nǹkan tí mo ní kó ṣe, sweetheart, leave my house. But kí ló dé tó tẹ pí mọ́lẹ̀? Kí ni mo ti sọ ń sìn? Ṣé mi lè bọ́mọ wí ni? Ó ṣe. Ọ̀rẹ́ tí ìbọn kí ló ṣẹlẹ̀ gangan náà? Ọdún gbogbo ẹ̀ kàn sú mi ni o, honestly. O lè believe pé 6 months ni tí mo ti gbaṣẹ́ gbẹ̀yìn. Tí ò bá ń ṣe pé olúwa ẹ̀ jẹ́ alájẹṣẹ́kù, àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn òun ni mo ṣe fi ń maintain ara mi dé ni. Ó ti sú mi pátápátá. Ó mì pé for the past 6 months kò sí nǹkan kan. Honestly. Ìyẹn ò dáa o. Èmi ṣe gbàṣẹ́ kan lẹ́nu mẹ́ta yìí ni. The contract is about 15 million naira. As a matter of fact, wọ́n fi bẹ̀ mí ni. Wọ́n fi bẹ̀ mí ni. Okay. Now, do you know what? I mean, we are not friends, okay? We are brothers. Kí wọ́n láǹfààní tí bá lè ṣe oore fún brother tèmi, you know? This particular one, Mr. Gbaye, àti máa ṣe ni. Yes. Mas of me, serious. Come on, don't joke a matter like this. You know, this business. Let's see. We are 1-2 million naira. Go to your no. Are you kidding me? That's how you be. That's how you be now. Thanks so much. We really appreciate. Oh, the mobile shade to me, lady too. In fact, mo ti rẹ́rìn gbẹ̀yìn báyìí. We are new. Delay in 5 months. Okay, now let's talk business. Okay, could you get a couple of office? Can I show you details? I'm sure they can now strike the deal. All right. We should go more really appreciate. But wait till Ìbídùn. So o mean pé o sí in school? Rárá o, actually mọ́mí mi sọ pé tó bá di next year agbọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa gba JAMB form. Next year. Jọ kí ló ṣẹlẹ̀ sí JAMB form ọdún yìí? JAMB form ṣì ó ṣì wà ń tà náà. Why tó gbà lọ́dún yìí? Why waiting for next year? Ẹ̀rí yẹn náà sọ ṣùgbọ́n owó ní tóun ò bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dábàá lẹ́yìn òun. Okay. What if tí n bá ní mo fẹ́ gba JAMB form fún nǹkan? Ìyẹn náà dà ṣùgbọ́n àti gbéyàwó owó ọbẹ̀ gangan òun ló ṣòro. Owó àti gba JAMB fún mi kọ́ làwọn parents mi ò ní o. Owó tí máa fi wọ school gangan ni problem. Accommodation fees, textbook, notebook àti so many other things tí mo máa need. Ìyẹn gangan ni problem. Gbogbo nǹkan tó sọ pátápátá ló yé mi. Ṣòrí nǹkan tí mo kàn fi pa máa ṣe náà ni pé ká máa fàdúrà àwọn parents ẹ lọ́wọ́. Mi o. Ìpè àtowó school ni o, accommodation ni o, every other expenses ni o, kọ́ ló ń pèsè fún wọn. Ọlọ́run dẹ̀ ṣe ògbọ̀n kan nírọ̀rùn. So jẹ́ kí n sìn síwájú díẹ̀ sí kó lè parí story tó ń sọ fún mi torí story yẹn is very very interesting.
ìyá bínú nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti lọ lọ́tún ló sí àmúdé máa padà wálé ní padà wá lọ́la ètò sú mi kò pẹ́ lọ́gán bá jáde ọ̀gán bá ní bàbá kó má tàn yín iṣẹ́ kan ṣe tó wà nílẹ̀ sí iṣẹ́ ọlọ́dẹ ni iṣẹ́ ọlọ́dẹ wọn ò tiẹ̀ ti sọ báyìí gan mo sáré hàn ni. ẹ gbọ́ ọlọ́dẹ ọ̀sán àbí ti àárọ̀ àbí tòru. àtọ́dẹ ọ̀sán àti tòru àti talẹ́ ọdẹ lọdẹ ń jẹ́ wo kódà mo ti sáyìn pàápàá mo ti sáyìn gbẹdùn ǹdẹ́jàre ọmọ mi mo ti sáyìn o mo ti sáyìn lọ́dọ̀ wọn lọ́hùn mo ti sáyìn. bàbá mi ẹ kàn ń sọ̀rọ̀ ọdẹ kí n tó lọ bomi lẹ́ẹ̀kan ṣẹ́yìn lóògùn ni àbẹ́yìn ò mọ̀ pé àwọn ọlọ́dẹ máa ń lóògùn ni bí kán yìnbọn fún wọn kó má ràn wọn kó ṣá wọn ládàá kó má wọlé ẹ wo ẹ̀rù ń ba èmi o ọmọ kékeré ni mí mi ìdẹ̀ tí ìfẹ́ fojú sunkún yín sìn lágbọ́rọ̀ Ọlọ́run ẹ kú máa jèrè mi. èwo ni ológun nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí èwo ni tòògùn. ìbídùn èwo ń tòlóògùn kíní kan yẹ jẹ́ ń ṣàlàyé fún ẹ sórí èèyàn bá lóògùn kó jàrọ̀ ni lọ kó kọjá àrọ̀ ni kó di ẹgbẹ̀jì olóògùn Ọlọ́run bá nìkan ní sọ ni mi ò kàwé débi pé màá mọ̀wé débi pé màá ṣiṣẹ́ nílé epo tàbí kí n ṣiṣẹ́ báǹkì sórí gbogbo làkàkẹ́ mi àti màmá tá à ń dún káàkiri kò sí méjì o kó o lè kàwé kí ọ náà kó o lè jẹ́ èèyàn kó o lè wúlò láwùjọ ni ó gbàgbọ́ fọkàn rẹ balẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí ẹ. àmín ìbídùn ọmọdé ló ń ṣe ẹ́ sórí bàbá ẹ̀ tó ń wò yìí nǹkan kò ní ṣe o kò ní kú mọ́ wa lójú èmi náà tí mo jókòó yìí mi ì ní kú ṣó wá rí ìwọ gangan wàá dirun wàá dìgbà fún wa wàá ṣe rere lójú ẹ̀mí wa báyìí ayé máa yẹ tẹ́wà náà tá a máa wé gèlè tó gbà bẹ́ẹ̀ máa dé fìlà tínú gbogbo wa máa dùn wọ́n lọ gbómi ẹ̀bà kaná fún mi oúnjẹ alẹ́ ti tó jẹ. ẹ kàn ń sọ bẹ́ẹ̀ náà ni o a kàn ń sọ pọ́rọ̀ ọmọdé ni o aya tèmi gan já o. o gbà mí gbọ́ mọ́ o gbà mí gbọ́ mọ́ ó dẹ̀ mọ̀ mi tipẹ́tipẹ́ o wo jẹ́ nsàlẹ̀ nǹkan kan fún ẹ sórí àtẹni tó lóògùn àtẹni tí ò lóògùn tí kú bá dé màjàmásà báyìí la fi mọ akẹ́kọ̀ọ́ lójú ogun èmi náà ń dọ́gbọ́n ni èmi náà ń dọ́gbọ́n ni ọgbọ́n lèmi náà ń dà. ohun tí mo ṣàmọ̀ ni pé lágbára Ọlọ́run Olúwa báyìí òun ló máa jẹ́ olùṣọ́ àgùntàn yín tẹ́ ẹ bá ti ń jáde nínú ilé ẹ mọ̀ jáde láyọ̀ ẹ máa wọlé láyọ̀ kò sí tó máa ṣe yín o ẹ wò ó. ní bàbá àtẹnu kì í ní ọ̀nà tó máa ṣàdúrà fún mi. èmi náà dàkẹ́ àdúrà oúnjẹ alẹ́ ti tó jẹ. máa mómi sí ẹlẹ́dàá mi wẹ́ra ìgbọ́ o. hello ẹ káàárọ̀ mà yes ma ṣé kò ìdọ́dọ̀ yín ni mi mọ̀ pé kò ìdọ́dọ̀ yín mo ti ní kó máa bọ̀ ẹ wo mo fọlọ́n bẹ̀yìn ẹjọ́ ẹ má bínú mà mo bẹ̀yìn mo bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹ rí ibi tí mo wà tí n bá ti ṣetán ní ìsìn ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ ẹjọ́ mo fọlọ́n bẹ̀yìn orí ìkúnlẹ̀ ni mo wà ẹjọ́ mà yes ma ẹ ṣé mà yes ma n bò níbi dùn wá gbà lọ báyìí lọ ṣé ó dá kàdé ká ṣe tá a máa ṣe kọ́kọ́ lọ lè jẹ́ kíyàn tún yọ owó gbogbo ẹ̀ náà kúnra wọn. àǹtí ó jàre ilé ọkọ mi. ọ̀gá ní kí n fún yín balance yín mà. wọ́n sọ̀rọ̀ tóṣù yìí ni. wọ́n sọ wọn kàn ní kí n fún yín balance. ó dáa ó ṣe. àmọ́ wọ́n complain nípa ibi tí wọ́n ti máa ń pa ẹja àrọ̀ yẹn wọ́n ló máa ń dọ̀tí bẹ́ẹ̀ kí n fọ̀ dáadáa. mo ti fọ̀ bẹ́ẹ̀ bóyá ìgbà tí mi ti fọ̀ bẹ́ẹ̀ ni wọ́n débẹ̀ ni mo ti fọ̀ bẹ́ẹ̀. ṣé àwọn bọ́gà wa ṣe máa ń ṣe so bí wàá ṣe tán ẹ lọ síbẹ̀ ẹ jẹ́ kàn clean ẹ̀ so that ká lè avoid the problem ṣé àwọn bọ́ ṣe máa ń ṣe. ẹ pẹ̀lẹ́ màá yẹ kúṣẹ́. màá lọ ṣe ó ṣe ọkọ mi ó ṣe ohun ó ṣe ó màá lọ fọ̀ ní ìsìn.
ṣe gbádùn ṣe wà all right. nígbà tí mo rí pé ẹ̀rẹ́rìn lèmi náà fi ní kí n bá yín rẹ́rìn díẹ̀. ẹ sọ fún mi kí ni nǹkan tẹ mọ̀ tó ń pa mí lẹ́yìn tí tẹ́yìn ṣe ń rẹ́rìn rà mí. mo rò pé bóyá tó ti rí tẹ́ ẹ̀ máa rí ní Facebook máa ní kémi náà rẹ́rìn bẹ́ẹ̀ sí rẹ́rìn àti pé gbogbo nǹkan tí bá ti ń sẹ̀yìn ọ̀gá mi báyìí ó ti ń sèmi náà nù. ẹ ju ẹ ní bóyá nǹkan tá a rí Facebook ṣẹ́yìn wà Facebook àbálẹ̀ ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ Facebook. ẹ bá ti ń wò báyìí náà lèmi náà máa rí àǹfààní rẹ̀ jẹ tí mo máa ń wò. so ẹ̀mí pé tí mo bá ń tẹ fóònù mi ẹ máa ń píp ẹ máa ń wo nǹkan tí mo ń wò. mo mọ wo ń jò ní mo rí dájá gbọ́mọ pọ̀n nínú Facebook. wọ́n ṣe wọn kí mo lè sùn yín ṣá. kí ni jẹ báwọn. mo lè pè yín lẹ́jọ́ ni. ẹ mọ̀ pé lẹ́jọ́ ohun ọ̀lẹ́nìkan tí ó gbà mí lẹ́ o. this man is something else. so kí wàá ló wá dé tẹ wá lẹ̀ mọ̀ mi kẹ́kẹ́ kí ló dé. orí kiri tó pupa lẹ́gbẹ̀ẹ́ yín bí obìnrin. ẹ gẹ́ra ọjọ́ kẹ lọ ló mú yín àtẹnu ẹ lọ jàre. ìbídùn báwo ni. oh really so ti clean gbogbo bí corridor mẹ́rin náà. wow that's nice pẹ̀lẹ́ kúṣẹ́. bóyá kó sáré wọ kitchen kó wá nǹkan jẹ kó tó máa lọlé àbí. ìyá abẹ́mi náà wà fún òkájọ jẹ́ àwọn àjọjẹ lájọ fi ṣe. àtẹnujẹ yín pọ̀ báyìí wá kí ni ẹ̀yin ò tí ì jẹun láàárọ̀ yìí ẹ gẹ́gẹ́gẹ́gẹ́ lọ jàre. ẹ má ọ̀rẹ́ sí oúnjẹ wà létí. ọ̀ instead tó máa ṣe máa ní kó ṣe ń lọlé kó tó lọ máa jẹun yẹn kúkú jẹun bíbá yìí nà ọ̀hún àbí. rárá sà màmí ti máa dáná ni. well kò sí wàhálà tó bá ṣáà jẹun wá ṣáà lè lọ mú drink bí bàtẹ ṣe kó lọ mú léyìn àbí ó yóò fẹ́ jẹun lójú wa ẹ so lọ mú drink all right. ọ̀gá kéèké ọ̀gá kéèké ayé nínú mọ́ lẹ̀ jẹ́ kú èyàn táwọn gbádùn bí inú orí adẹ́tẹ̀ abájọ tẹ fi ń kún èyàn ní gbádùn kọ́ mọ̀mọ́ kún báyìí. ẹjọ́ ló máa pa yín must you talk tẹ bá jẹ́ obìnrin ẹ̀ lè rí ilé ọkọ gbéṣẹ́ mọ́. èyí sì mọ gbélé bá mi. so báwo ni jàre. bọ̀dá mi ti dé. ọ̀gá ti dé ọ̀gá ti dé. àbọ̀lá ìfà. ọ̀gá ti dé ọ̀gá ti dé. ẹ káàbọ̀ ọ̀gá. yàrá mọ̀ yín pọ̀. ẹ káàbọ̀. ṣé mo ní kí n wá sílẹ̀kùn. àmọ́ wa tó bẹ́ẹ̀ kí n mọ́ sílẹ̀kùn fún ẹ. wáìfì. ẹ káàbọ̀. bọ̀dá mi ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sà. I'm fine. Ìbídùn ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Firstly, what do you intend to become in the future? I want to be a great ambassador. Wow. Lákòókò mo fẹ́ ka ìwé mi dé ojú à. Got a good job, a good husband. Mo dẹ̀ fẹ́ jẹ́ ìyàwó gidi fún ọkọ mi. Good one. Ìyàwó gidi fún àwọn ẹbí ọkọ mi. Good one. Mo á bẹ̀ gbàládùra pé gbogbo bó o ṣe rò pátápátá Ọlọ́run bá bẹ̀ mo wá sí ìmúṣẹ. Okay, o ti sọ nǹkan tó fẹ́ jẹ́ tó wish àti jẹ́ in the future. But ó ní nǹkan tí mo tún wá fẹ́ bi ọmọ ké nílé ayé yìí a máa ní nǹkan tá like àti nǹkan tá like. Like, what are the things you don't like? Mo like máa kó àwọn èèyàn mọ́ra. Mi ò dẹ̀ like èèyàn máa fojú tẹ́ńbẹ́lú èèyàn. Torí orí ló mọ ibi tí oníkálukú máa dé. Wo tiẹ̀ dá bó ṣe wí hun kọ́lọ̀ ojú orí bẹ́ẹ̀ tọ́ ọ bá ti débi gíga yá àgbà mi ò kí n mọ̀ sí sálábẹ́ rẹ̀. Kẹ́rin bàbá mi ò ní gbà yín síṣẹ́ ní agbára Ọlọ́run èyí náà máa débi gíga. It is never too late for anyone. All right. Ìbídùn. Sir? That is the spirit. Nothing is too late. Yeah, nothing is too late. Ẹ ṣé sir. My brother. Okay. Ti fẹ́ máa lọ sí. Okay. So tí wàá dìgbà ọba ẹ̀. Máa wá láàárọ̀ làtà.
Ọ̀rẹ́ mi náà máa wà lé. All right, sir. Ọ̀rẹ́ kó bá ń kí mọ́ sí o. Ó dàrú. Ọ̀rẹ́. Èbí dùn. Gbà ọkọ má dàgbà ìyá o. Rárá sá. Ó fún tán. Ọ̀kárí ọmọ ìyá àgbà. Ó fi style pè mí látẹnu mi. Ẹ rí pé ẹ lójú tí. Kò sọ̀rọ̀. So pẹ̀lú mo ṣe bú yín tó tí mo sọ ẹ sì pẹ́ padà gba kíní. Èébú èédú ọ̀kọ́ la. Bọ́dà mi, Bọ́lá ni mo lọ school. Ẹ̀dẹ̀ ìrántí ìgbà tí mo bá yín sọ ìgbà tí mo dé láti school. Ẹni tá fẹ́ máa lọ sí school pé kí n draft out àwọn nǹkan tí màá need pé kí n sọ fún yín. So mo padà lọ sí school lọ́la. Mo wá ní pé kí n jẹ́ kó yé yín pé mo ti ka àwọn nǹkan tí màá need síta. 79,500 ni. Kí ni 500 ń ṣe lórí ẹ̀? No, mo ṣáà sum gbogbo ẹ̀ papọ̀ náà ni mo fi arrive sí iye yẹn. O mọ̀ọ́mọ̀ fi 500 yẹn sí màá lè mọ̀ pé calculation ẹ̀ right. Anyway, màá transfer 100k sí account ẹ̀. Wow. Ẹ ṣé bọ́dà mi, thank you. Ẹ ṣé gan. Ṣé máa bá mi ṣe sáré ṣe ń sìn ní kí ni sáré lọ́ra? Okay, ṣé kí bàkà nọ́mbà mi? Ṣé mi ṣì ní account details ẹ̀? No, ẹ mọ̀ ẹ lè ti delete ẹ lórí app yìí now. Anyway, ó wà lórí fóònù mi. Ọlásùnkànmí, kí ló wà láàrin wa àti Ìbídùn? Ìbídùn? Ṣé same Ìbídùn? Kò sí ọ̀rọ̀ láàrin wa, kí ló fà láàrin mi àti Ìbídùn? Ọlásùnkànmí, mò ń béèrè lọ́wọ́ ẹ̀ for the last time. Kí ló wà láàrin wa àti Ìbídùn? Ẹ̀gbọ́n, èmi náà dá yín lọ pé kò sí nǹkan kan tó wà láàrin wa. She's just like àbúrò sí mi. Anyway, mo like Ìbídùn, mo fẹ́ fẹ́. Ẹ like Ìbídùn, ẹ fẹ́ fẹ́. Ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀ sí ìyàwó yín Ṣùbọ́mi? Ṣùbọ́mi ò kì í ṣe ìyàwó mi, girlfriend mi ni. Meanwhile, Ṣùbọ́mi ò kì í ṣe wife material. Ṣé Ìbídùn yẹn wá ní wife material? O rí nǹkan tí mo rí. Fún mi ní nọ́mbà. Kò ní fóònù. Mo máa ń rí fóònù lọ́wọ́ ẹ̀ náà. Ó bàjẹ́ last week. Má wọrí ní tiẹ̀. Ṣé bàbá mi ṣàṣọwọ́ yẹn sẹ́? Okay, madam, tí mo lè mú app yìí. Mo ní láti béèrè ojú lọ́wọ́ lójú kí n tó mú náà. Thank you. Báwo di dìde mọ́mí ńkọ́ ṣàlàfíà ṣáà ló wà. Àlejò ńlá la gbà yìí o, kí ni màá fi ṣe yín lálejò báyìí torí Ọlọ́run? Mọ́mí ò dẹ̀ sí nílé, kí lẹ máa jẹ, kí lẹ máa mu. Èyí tó ké ìfàlejò lẹ̀ kàn mí ló jẹ́ kó yé mi pé Ìbídùn ò ní fóònù, pé fóònù Ìbídùn ti bàjẹ́. Mo wá mú fóònù wá fún Ìbídùn. Ẹ ra fóònù fún mi. Oh. Take it. Oh, come on. You should come inside. O dúpẹ́ nìyẹn, ẹ ṣe gan ni sá dídé jọ. Sórí nǹkan tí ìwọ náà ti ń ṣe, ó tó kéèyàn ra fóònù fún ẹ. Mo wá fi ń bẹ lójú pé tó bá ṣe ọmọ dáadáa jù báyìí lọ, máa ṣe nǹkan tó tójú fóònù fún ẹ. Okay? All right. Kò sọ fún mọ́mì pé mo wá. Ẹ ṣé sà.
ṣe gan ni sá. Go take care. All right, ẹ ṣé sá. ẹ ṣé sá. Ìbídùn. Sá. Ìbídùn. Dùn mí dùn. Ṣé èèyàn kankan tiẹ̀ ti sọ fún ẹ rí pé o rẹwà lóbìnrin? But bẹ́ẹ̀mi ṣe ń sọ àti bí mo tún ṣe fi ẹwà orin sínú orúkọ ẹ ó yàtọ̀ sí báwọn èèyàn ṣe sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé mo like ẹ. Mo tún wá lè sọ wípé àwójútì mi ni. Am I shy? No, I'm not shy. Mo nífẹ̀ẹ́. Yes. Uncle Kúnlé, èmi máa ní Ìbídùn tí mo máa bá yín clean lẹ́yìn. Èmi máa ní. Ìbídùn, mi ò kí ń ṣọmọ kékeré mọ́. Ibi tí mo bọ́jú orí mi dé yìí, tí mo bá rí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí mo like, mo mọ̀. I like you. Anyway, jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sí ọjọ́ èmi tí mọ́mì bá dé sọ pé mo débi. Ẹ ṣé sá. Ìbídùn. Ó dàbọ̀ sá. Dùn mí dùn. Dúró ń bì kan báyìí. Ayé mi tí àpọ̀n fi ń jẹ ní ọlọ́run. Àwọn ọlọ́kadà yìí wọ́n ti wí fún wọn, ìjọba ti kìlọ̀ fún wọn pé kó yé sáré àsápajúdé nínú àdúgbò wọn ní gbọ́. Òun náà lọ ti dá wọn sí wa lọ́hùn. Yóò burúkú làwọn ọlọ́kadà yẹn tó bá gbé yín báyìí wọ́n máa sáré nínú àdúgbò bí pójú títì náà wà ní wọ́n máa sáré bí pé wọn ò ní débi tó ń lọ mọ́. Iṣẹ́ ọjà ni. Ọjà orí ibú wo lẹ́yìn sọ èwo kan tó wà nílẹ̀ sọ̀rọ̀ ọjà. Ẹ̀wẹ̀ ní ẹtí ẹ ní sùúrù jàre kí ni nǹkan tá fẹ́ ṣe báyìí. Ẹ wo solution náà ní báyìí nítorí ṣẹlẹ̀ ní pé ilé mi wà ń bẹ̀ yẹn mátà lọ gbé mọ́rúwá wá àgbọ̀n lọ sí hospital bí ṣe ń lọ báyìí ẹ̀yẹ máa tó fóònù wọn papọ̀ ẹ sáré dá ẹ ní nọ́mbà ṣé kí wọ́n pàdé wa ó ti yé yín. Ẹ pẹ̀lẹ́. Kò sí wàhálà. Ẹ tètè wọ́n náà páàkì fóònù. Ẹ farabalẹ̀. Ẹ̀wẹ̀ ẹ má pẹ́ o. Ẹ dáhùn. Páàkì kì í wọ́wọ́ bó ṣe ń gbọ̀n. Ẹ kú ọ̀rọ̀ yẹn ṣe rí during accident I find out pé orí ni ọkọ yín fi gbálẹ̀ so condition wọn critical gan so nǹkan tí a máa ṣe ni wípé a máa ní láti ṣe surgery fún wọn bẹ́ẹ̀ ni okay operation bẹ́ẹ̀ ni ma so operation náà dẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí ká tó lè ṣe anything rárá ma ẹ máa ní láti deposit 450,000 naira. 450. 450. 450. Mọ́mí ṣe rí nǹkan tá à ń sọ yìí condition dáàdi yín ó critical gan condition wọn critical gan a lè ní láti tètè ṣe. But wait, Kole, listen. How could you possibly choose Ìbídùn over Ṣùbọ́mi? Má bínú ọ̀rẹ́ mi. Sorry, from my own idea, my own take, this is Ìbídùn and this is Ṣùbọ́mi. What's the connection? Come on, you can do better than this now. Come on. James, nǹkan tí ò yé ẹ ó pọ̀ jù nǹkan tó yé ẹ lọ.
Ṣorí Ṣùbọ́mi tó ń pọ́nlé yẹn kò kí n ṣe wife material. Ó tún wá rude. Ṣebí ká lọ́mọ tí ó farabalẹ̀ tí ò rude ni. Tó bá ń ṣe mistakes, èèyàn á máa correct ẹ̀ pé mistakes ló ń ṣe yìí báyìí ló ṣe yẹ kó ṣe. But kò ready láti learn. Ṣé wàá rí ìbídùn tó fi ń ṣe yẹ̀yẹ́ yẹn? Irú ọmọ yẹn téèyàn bá fọwọ́ ọlá kàn á change. Á tún wá jọmọ tó máa appreciate torí pé kò ever believe pé òun lè bá rẹ̀ ní irú ipò yẹn. I think I'm liking her, I'm loving her, and I want to marry her. Anyway, Shuri, the truth is, Odwenikuwa, Bobayo, Tobayo, Iwolomo. But before you make that decision, check him on the you now know the right decision to make. If it's a video, if it's Shubomi. But my team make decision. Check out Donjay now, Shubo. And if I may ask, who is Donjay? Ah, chairman in here, man. That's my chairman. Ọ̀rẹ́ mi, ṣé Ọlọ́run ni Donjay yẹn ni tó fi máa mọ̀ pé nǹkan báyìí ló dá fún mi, nǹkan báyìí kọ́ ni kò dá fún mi? What costs you? Yorùbá ní anytime gbé ọgbọ about cooking gang. Mama worry. You get to know the big boss. That's my Donjay. Ọmọ ṣe Donjay. Ìbídùn. Kí ló ṣe? No, come on. Dìde. Dìde. Kí ló ṣe? Why are you crying? Ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀ sá. Kí ló ṣẹlẹ̀ gangan? Dádì mi lọ l'accident. Oh my God! Accident? Doctor dẹ̀ sọ pé a máa need 450,000 naira torí iwájú orí lọ fi gbalẹ̀ fún surgery. Oh my God. Kí ló ṣẹlẹ̀? Dáadé ló ní accident. Oh, I'm sorry. It's okay. No, come on. Doctor wa ní ẹ máa need 450,000. Bẹ́ẹ̀ni sá. Ṣé o ní account? Bẹ́ẹ̀ni sá, bọ́ mi ò mọ̀ lórí. Ọ̀rẹ́, ṣé wọ́n ní owó tó tó 450? Nílò yìí, àwọn tàtọ̀ lọ. Ṣé mo pé kí n tà ṣe yẹn? Gbogbo owó mi wà. Right now, I am cash strapped. Ó mọ̀ kọ́ta máa ṣe. Màá gbé ẹ dé bank sí i. Màá withdraw àwájọ dé hospital. Ṣùgbọ́n pẹ̀lẹ́ ọ̀rẹ́ ìjọ wàá ní láti tẹ̀lé mi. James, ṣé o fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀? Mi ò tí ì mọ nǹkan tó mú mi wá ṣe ń bí báyìí. Akọ̀dédé kò ń lé ó mú mi débí. Ó yá ó sọ pé kí n tún jókòó síta. Kí ni nǹkan tó mú mi wá ṣe ń bí báyìí gọ̀gọ̀? Kí la wá ṣe ń bí? Ṣé wàá ṣe pé bóyá èmi àti ẹ àti dọmọ ìyá ẹ̀rọ á ti máa bà mí o. Look, mi ṣá lè ta ẹ. The truth is, I can ṣe ọ̀rẹ́ mọ́ àti di ọmọ ìyá. Mi ló lè ta mí. What exactly are we doing here? Kúnlé, ṣé bó lè pè mí pé báwo ni mo ṣe ń ṣe? Báwo mo ṣe ń gba businesses, big contracts? Kúnlé, this is my source. This is the origin. So calm down, ọ̀rẹ́ mi. O ò ní problem. Ṣùgbọ́n. But èmi báyìí ò jọ bí tó ti ń gba contract. Oh, Kúnlé, stop it. Come off it. Sorry, I don't know. Once to report her, we go show her the petele. Àbí ṣé Òṣìmọ́ ká máa lọ ni? No. So calm down, trust me. It's okay. Ìyẹn ló bá ti sọ síwájú tẹ́lẹ̀. Kúnlé má lọ mí fún náà. Oh, sorry. Kúnlé, sorry. Jókòó mo bọ̀. Okay. Surprise ẹ náà ti máa ń pọ̀ jù. Ṣé kí n máa bọ̀? Dúró. Sorry, Yorùbá ní ẹ̀ka bí àwọn ọkọ̀ ọ̀pá, wọ́n ní kò kì í gbẹ́. Donjay. Okay.
available rẹ. Done. Tó bá di déédéé aago kan. Lò ó bí mo ṣe ní kó lò ó. Tó má máa fi di nǹkan bí aago 5 ẹrù á ti sọ̀kalẹ̀. Done. Èyí tí mo tẹ̀ fi ń rìn ségesège káàkiri ó ti tó gẹ́ báyìí. Ṣẹ́rígbà tí mo ti wá dọ́dọ̀ yín mo ti gbà wípé Ọlọ́run ọba ọ̀gá ni. Ṣẹ́rí obìnrin ńlá báyìí ni màá dẹ̀ wá gbà yín ní Ọlọ́run ọba ni. Àlọ́ rẹ̀, àbọ̀ rẹ̀, àlàáfíà. Door! Door! My door! My door! My door! 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 Ẹ jókòó. Bidon sir, ọ̀rẹ́ mi nìyẹn, fún ìlú orúkọ rẹ̀. Ọ̀rẹ́ ẹ ṣàlàyé fún mi. He said you want to rank among the high and mighties of this world. Yes sir. Ó ní o fẹ́ máa jókòó ní àwùjọ àwọn èèyàn pàtàkì. Bẹ́ẹ̀ni sir. O fẹ́ more contracts, more money. Bẹ́ẹ̀ni sir. Kí ni orúkọ ẹ? Kúnlé Ọláìyá sir. Ṣé o ti fẹ́yàwó? Bẹ́ẹ̀ni sir. Ó ti yé mi. Kò ń ṣe pé bí a mo ti. Máa làágùn jìnnà. Ó ní ọmọ méjì kan lọ́wọ́ ẹ̀, ọmọbìnrin. Bẹ́ẹ̀ni sir. Tó ń ṣe kámi. Mú mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sir. Kí ni orúkọ wọn? Ìbídùn àti Ṣùbòmí sir. Ṣùbòmí, Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Ìbídùn, Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólà, Ọ̀nàlá, Ọ̀yẹ́ẹ̀là. Sórí Ṣùbòmí yẹn kò dáa. Àmọ́ Ìbídùn yẹn òun ni ọmọ ológo. Ògo ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Dé pé tó bá fẹ́ láàárọ̀ kàn mí lára kó tó tálẹ́. Ṣé o ti gbọ́? Ṣùbòmí ń kọ́ sà. Ṣùbòmí ó dára, ó lẹ́wà, ó gbafẹ́, ó mọ́rin àtàtà rìn lẹ́sẹ̀. Àmọ́ Ṣùbòmí ò lógo. Gbogbo àwọn ọkùnrin tó ti fẹ́ sẹ́yìn wọ́n ti lo ògo ẹ̀. Bó ṣe ń wò yẹn kòròfo lásán ló ń gbé kiri. Ìbídùn ni kó wá lọ o. Ṣùbòmí ò lógo. My machine. Just the noon. Kí ló dé tó ń bá ọ̀rẹ́ tó máa bà wá lórúkọ jẹ́ tó ń bá rìn? Àwọn èèyàn máa ń ní pé show me your friend and I'll tell you who you are. Excuse me. Are you me? It's me, you. I mean you. Kí ni problem ẹ? Ṣé wọ́n ni mí? Honestly, grade 1 ni o. You see what I'm saying? You see what I'm talking about? Ó misinterpret me. Wẹ́lẹ̀, Kamila. Ṣé ìgbésí ayé rẹ̀ rò lè ṣá? Lójú ara ẹ̀ gbogbo ìjà lọ, àbí? If you won't see me as someone that is trying to poke his nose into your private affairs, can you share with me
It's a long story. Tí àbá sáwọn ilé kọ́ bímọ fún mi. Kí ló dé bọ̀lọ̀ tó fẹ́ dúró sí? Ọ̀rọ̀ yìí ti pọ̀ jù, ayé ti pẹ́ kú. Èmi àti Ọ̀làdéhùn bá máa fúnra wa lóyún, and of which bá máa fún yàn lóyún kò ṣe wọ̀. Wọ́n ní ẹ̀yin ọmọkùnrin ìsìn lọ́jọ́ pátá àwọn ọmọbìnrin lókùn yìí láti fi ra bẹ́ẹ̀. Wọ́n ní pé kẹ́ ẹ yí padà ẹ lọ ṣiṣẹ́. Ẹ̀yin obìnrin náà tẹ̀lé tó ti lo bọ́ksà wa ọkùnrin ẹjọ́ abẹ́yìn. Ìṣèjú àwa ni ọmọ alágbára. Bọ́tà àwọn yẹn máa ń wọ àwòbàdì kan ọlọ́run. Ẹgbẹ́ gbígbé ní sọ, tẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá gbá yín lójú. Ìdarí jí ẹ̀ṣẹ̀ náà ni mo wá fún. Ẹ ẹ̀ rí ìdarí tó. Lára àwọn ọmọ òfin mi ò ná àìbára wọn. Ṣẹ́gun, á dì í nǹkan fúnra mi. Ó kò ṣubú ni. Lẹ́kọ̀ọ́ náà kò ní fẹ́ kó ilé ìṣẹ̀lẹ̀. Ọmọ ìlú jẹ́ ọmọ mi ò ní pààyàn ọlọ́dà mi ní jẹ́. I'm going to kill him. Mọ́mí mi ò ní gbà kí n fẹ́, ṣùgbọ́n ohun tó wù mí ni máa fowó mi rà nínú ẹ̀yìn ojú ẹ̀yà wa, òun nífẹ̀ẹ́ ń gbé. Ẹ pẹ̀lẹ́ máa, ẹ kú àtẹ̀mọ́ra, a ní rí nǹkan burúkú mọ́ lágbára Ọlọ́run. Mọ́mí, mi ò nífẹ̀ẹ́ kẹ́ máa ro àròkàn torí wọ́n láròkàn ló ń fẹ́ kún àsundá. Gbogbo wa la jẹ gbèsè ẹ̀ tó ní kálukú bá dé bus stop títí ẹ̀ ó di dandan kó bọ́lẹ̀. Ẹ má rò ó ṣẹ́gbọ́. Ẹ ṣé, ẹ kú ìnáwó, ẹ kú ìnára, ẹ rí i pé ojú ti owó, ojú máa ti owó, ojú ti owó, bàbá mi dùn. Mọ́mí, nǹkan tí mò ń sọ ni àròkàn ló ń fẹ́ kún àsundá. Mọ́mí, ká sunkún láti èní di ọ̀la, even ká sún di next month, ìyẹn ò ní kẹ́ni tó ti kú dìde. Ẹ pẹ̀lẹ́ ma, ẹ pẹ̀lẹ́. Yes ma. Ìbídùn kọ́. Mami. Pẹ̀lẹ́. Ẹ káàsán sá. Ẹ kú ọ̀rọ̀ èèyàn. Ẹ ṣé ọjọ́ sá, ẹ ṣé gan ni, mo dúpẹ́, ọlá yín á túbọ̀ máa rò sí. Mọ́mí, mi ò ní fẹ́ kẹ́ ẹ máa ṣiṣẹ́ lé mi mọ́. Kí ló dé? Màá wá máa ṣe é, màá máa ṣe é, má gbẹ̀dọ̀ mi, máa ṣe é. Mom, you are old enough to be my mom. Tẹ́ bá ṣàjẹyà mi ó di dandan kí n máa tọ́jú yín. Ẹ gba ilé, ẹ lè ní nǹkan tẹ́ fẹ́ rà, ẹ lè lò láti fi rà. Tẹ́ bá tún wá need anything, ẹ má hesitate láti pè mí. Ilẹ̀kùn lé mi ṣí fún yín o. Mo ní kẹ́ má ṣiṣẹ́ lé mi, ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ má wà mọ́. And you, kò ń ṣe pé bóyá kí mọ́mí máa ronú kí wọ́n náà wá máa ká gbogbo sẹ́gbẹ̀ẹ́ wọn. You have to be strong, okay? Mo fi yín lẹ́mà. Yes ma. Ẹ ṣeun, Ọlọ́run á bá mi bùkún yín o. Ẹ ṣeun o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Owó 50,000. Owó! Ọlọ́run, Ọlọ́run ò ṣe, Ọlọ́run mo dúpẹ́. 50,000. Láì gbé láìfà, àbórí nǹkan. Mami, ẹ rí bí mo ṣe ń wò yín. Ẹ mọ̀ pé owó orí mi lẹ́ ń gbà díẹ̀díẹ̀ yín. Owó orí ẹ̀rí ti wá o. Ti gbọ́ yín. Wọ́n kúkú lè sọ pé àwọn fẹ́ fẹ́ mi. Sọ̀rọ̀ kí ni? Wọ́n ní wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ mi. Mr. Kúnlé Kòkà ó lóun fẹ́ fẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni ó fẹ́ fẹ́ má jẹ́ ń tẹ̀ wo
gbogbo agbára mi gbogbo ohun tí mo ní báyìí máa fi yan dẹ fún láì gbà kọ́bọ̀. Màámi. Màá rẹ̀ wo màá rẹ̀ kí ni ọmọ bàbá ta ni ìṣẹ́hùn kó wá wí. Ṣé bá a ṣe ń gbà àwọn oúnjẹ kiri ìṣó tẹ́ ẹ lọ́rùn ni dàbí kí ni mo rán ẹ ná kí ṣe tá máa jẹ ni mo ní kó lọ gbà wọ́n wá tí ìbá ṣe pọ́ lọ́hùn bá bàbá ẹ̀ ṣe tó nírú ilé ìsílẹ̀ nígbà tí nǹkan sì dá jọ níbo là bá máa gbé ná tálámà ẹbí wo lórí tó wá 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 ẹbí wo nígbà tí bàbá ẹ̀ gan wà láyé ẹbí mélòó lórí èèyàn mélòó lórí tí mo lọ bá má jẹ́ ń tẹ̀ ẹ́ owó là pé. Ẹ ro dáadáa o. owó ìgboro owó ìgboro wo ń dà á lọ fún ìyá Idris. Ẹ ti ń lọ nìyẹn ni. Ní sọ́nù síta jẹ́. Ẹ máa mọ wá. Ilé èmi á lọ gàrí ìyá Jùmọ̀kẹ́. Sórí wọn kò ń bá ṣé o bá rí eléyìí wàá rẹ̀ jà pàǹlà yíyan wàá rẹ̀ gùn sí. ìwọ Lákúnlé ọmọ Kókan ó ń sọ fún mi Ọláṣùbọ̀mí ọmọ Lábànjí wípé kí lèmi fẹ́ lọ́wọ́ ẹ̀ èmi á máa pè ẹ́ o ò ní gbé calls ẹ máa send message sí ẹ o ò ní reply o ò ní sọ anything for no reason mi ò ṣe anything o kò bẹ̀rẹ̀ sí ní fún mi ní attitude without any reason mo tún wá débi báyìí ni ó ń sọ fún mi wípé kí lèmi fẹ́ èmi. Ibi tó rí ẹ ti burú tó mọ̀ nìyẹn. Orí wọn burú lẹ́yìn. Ṣé o mọ̀ pé tónílé tó bá ti ń fi àparí iṣu wọn àlejò ilé tó ń lọ ló ń sọ fún. Gbẹ́ni burúkú sàn. Wá ná ṣé mo promise ẹni marriage ni. Àbí mo ti kò rúkà sí ẹ lọ́wọ́ ni. So what is your problem? Kí ni problem ẹ? Jọ sọ̀rọ̀ bí èmi wà lára àwọn tó lè kàn mú tó máa use tó máa dump èmi. O fẹ́ dump èmi just like that. Ó lè rí ṣe o. Jẹ́ kí n sọ fún ẹ tí orí títí egun ò bá fẹ́ burú tí wọ́n bá fẹ́ ṣí ẹmu tó bá fẹ́ ṣorí burúkú má ever bá mi try nonsense yẹn èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó rí pò ti rẹ̀ ó. Sista Ṣùbọ̀mí ẹ káàsán ma. Báwo ni bí tó lọ babe? That's fine. Babe àbí kí n la. Àbí torí kíní ìlú ò ṣe gbé calls ni àbí torí kíní ni wọ́n ṣe ń fún mi latitude so ó ti ẹ̀ ríbi ṣe sí so ó ti ń rún ilé òun gún ọmọ ọ̀dọ̀ ẹ ní gúngúngùn mo ti ẹ̀ rò bóyá o máa ní class ni tó bá tiẹ̀ wá fẹ́ dump mi fún yàn kò yẹ kó lè dump mi fún yàn tó yẹ pé tèmi gan bá rí sọ̀rọ̀ máa gbé mi mo máa fọ́ sára o ń dump mi fún maid ọmọ ọ̀dọ̀ ẹ aṣọ lè stoop so ló lè descend so low ó ti ẹ̀ ọmọ kí ni mo wá dọ́dọ̀ ẹ mẹ́. Ṣùbọ̀mí ẹni tí wọ́n ń pè ní housemaid yẹn ọmọ ológo ló wọlé lọ yẹn ó yàtọ̀ sí wọ́ ó mọ advice tí máa fún ẹ go back to your yahoo boys tí wọ́n ti lo ògo ẹ̀ ṣé o rọ́mọ tó wọlé lọ yẹn ògo ẹ̀ lé ní 1000 tó bá ní pásítọ̀ tàbá àfà tọ́lọ́hún pè kó ń ṣàwọn tí wọ́n pera wọn tó bá béèrè lọ́wọ́ wọn kan tí mo sọ fún ẹ ò ní yàtọ̀ ògo ẹ ò lè Facebook ògo ẹ ò lè Instagram ògo ẹ téèyàn bá fi sáṣọ látàárọ̀ tílẹ̀ fi máa ṣú aṣọ náà ò lè gbẹ òrógò ó ti fẹ́ gé ọ̀rọ̀ náà dùn ó fẹ́ gé ọ̀rọ̀ náà dùn Ọlọ́run rán mi sí ẹ ní o iṣẹ́ tọ́lọ́run rán mi sí ẹ òun lèmi jẹ́ fún ẹ àwọn ọmọ yahoo ti lògó ẹ tán. sí nǹkan tí Kúnlé ò fi bí wé ó lé mi wọ́n ti lo gbogbo ògo ara ti tèmi
èmi ò lógo kankan. Tinúkẹ́, kò sí orúkọ tí Kúnlé ò pè mí, kò sí èébú tí kò bomi tán. Ó lé mi ò lógo, ó ní wọ́n ti lògo ti tèmi. Ó ní kí mi jáde kúrò nílé òun nítorí ọmọ ọ̀dọ̀. Kúnlé ń fẹ́ ọmọ ọ̀dọ̀, ọmọ tó máa ń bá túnú léṣe ni Kúnlé ń fẹ́. Ó ní kí mi jáde, kí mi kó life òun. Ó fi mí wọlé lójú ọmọ yẹn, ó lé mi jáde. Ó lè imagine èmi. Ó ní kí mi lọ bá àwọn yahoo boys tèmi fẹ́ kéré. Gbọ́, am I a yahoo girl? You are not a yahoo girl. Mo máa ń sọ fún ẹ òkè ń gbọ́ ni. Mo máa ń sọ fún ẹ pé kò ń ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn. But Tinúkẹ́, ó kàn ń sọ̀rọ̀ báyìí ni now. Ṣé nǹkan kan wrong nínú kéèyàn máa fẹ́yàn, kéèyàn dẹ̀ sọ gbogbo past èèyàn, kéèyàn sọ fún. Besides, mo love ẹ, mo love Kúnlé gan. O love ẹ. Mo ń sọ fún ẹ sórí ọkùnrin. Èèyàn kì í sọ gbogbo past èèyàn fún ọkùnrin. Ṣùgbọ́n nígbà tó bá ń sọ fún wọn inú wọn máa dùn, wọn máa kẹ́ lójú, wọn máa kẹ́ lẹ́nu. Wọ́n bí ìpọ́n love ẹ ni. Irọ́ ni. Wọ́n ń wá nǹkan tó fi máa go against ẹ. Ẹni kókò rọra ṣe simple mistake báyìí. Ṣùgbọ́n gbogbo past èèyàn pátápátá báyìí, òun lọ́ọ́ máa wá jókòó tì lọ́ọ́ máa fi go against ẹ. Why should you? Why? Sí wàhálà. Kúnlé, Ọlọ́run á dá o. Ọlọ́run á dá ni o. Ọlọ́run á dá. Ẹ̀gbọ́n, ìbídùn ṣe nǹkan ṣe ń gbúrò ẹ̀. Oh, she's doing fine. Okay, tí n bá rántí dáadáa, ẹ mọ̀ pé alẹ́ ọjọ́ wedding ni mo rí last year. Yeah, because ọjọ́ kejì wedding ni mo travel tí wọ́n lọ sí school. Bàbá Dèbídé láti school ẹ sọ fún mi pé òun náà ti lọ sí London pé ó lọ ṣe degree kan something. Àbí? Yeah. But ẹ̀gbọ́n, ṣé ẹ feel pé risk ńlá lè take ẹ̀ ṣá? Life gangan fún rẹ̀ risk ni. Yeah, so ẹni tó bá fẹ́ débi gíga tàbí tó bá fẹ́ yọjú ẹgbẹ́ ẹ lọ nílé ayé ó gbọ́dọ̀ ready láti take risk. Yes, I know, but this particular one is very dangerous because Yorùbá pòwe wọ́n ní pé nǹkan tá a bá gbé sílẹ̀ balẹ̀ ni ewúrẹ́ ń tò. And this lady we are talking about, she's very young and she's pretty. And kàdé tí wá ní pé ká wò marriage yín ṣì young. Kò dẹ́ ṣe pé bóyá ẹ̀yin lẹ ti dàgbà tó bẹ́ẹ̀ yẹn àbó náà ló dàgbà tó bẹ́ẹ̀ yẹn or something tó ń wá lọ jókòó sí London tẹ̀yìn wà Nàìjíríà. Ẹ jẹ́ sọ fún mi tóyí tó fi náà òun ṣe degree tó fi máa parí ẹ̀kọ́ tó di wá sí Nàìjíríà ká ní pé bí ló wà ní ọmọ bíi méjì mẹ́ta ti jábọ́ lára ẹ̀. Èmi kàn feel pé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé olólùfẹ́ méjì máa fẹ́ bára wọn sọ kò ṣe ògbẹ́ náà ní sexual whatever nígbà mi ẹ máa jọ fẹ́ lẹ́ni tẹ máa jọ dámọ̀ àwọn ọ̀rọ̀ kan àtẹ pé ẹ lè bá ọ̀rẹ́ yín sọ ẹ lè bí màbúrò sọ. téèyàn á fẹ́ báyàwó sọ ọ́ yẹn tó máa lè fọ̀rọ̀ lọ but ẹ̀yin méjì wá jọ wà níbẹ̀ yẹn ṣe wedding kò pé ọjọ́ mélòó ń wà ń bẹ̀ yín wà ń bẹ̀ it is uncalled for. Smart boy bóyá kí n pè pé kó máa bọ̀ èyí tó ṣe ń bẹ̀ tó àbúrò mi báyìí là ń ṣe ń lè wa èèwọ̀ bòmí bẹ́ẹ̀mi ṣe fẹ́ ṣe nǹkan mi nìyẹn and I'm cool with my decision. kí lóde tí mo ṣe mo gbára mi lẹ́nu torí ẹ̀jẹ̀ sọ fún mi sínsìn pé kí n mind business mi mo dẹ̀ mo mind business mi kò sí wàhálà bí mo ṣe mind business mi náà mi ò ṣáà ní pé kí n má dẹ̀ gba nọ́mbà so can I have a number. láti fi ṣe kí ni o. ẹ̀gbọ́n kàn mí mà ló wà wájú yín nọ́mbà ìbídùn mà ni mò ń béèrè àbí kò kí n ṣe ìbídùn tó jẹ́ pé èmi mà ni mo fún yín nọ́mbà ṣé kò kí n ṣe ìbídùn tó jẹ́ pé ó máa wá ń clean ní ilé wa ni so I cannot just call her again to check on her nígbà tó ti di ìyàwó ẹ̀gbọ́n mi. wọ́n ní tólólùfẹ́ méjì bá ti mojú ara wọn alárinà àṣekínni. alárinà yẹ bá a bí ó ti yé mi
àbúrò ṣé o tiẹ̀ rò pé o kì í ṣe ọmọ kékeré mọ́. Of course, I'm a man. Great. Yeah. Tí èèyàn bá dẹ̀ ti dé stage kan nílé ayé èèyàn náà gbọ́dọ̀ ní responsibilities fún rẹ̀. Mo fẹ́ kó attend to responsibilities henceforth má délé mi mọ́. Kí ló dé? Attend to your responsibilities. No, kò yé mi o. Ṣé ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yàbí ọ̀rọ̀ mi? Àbúrò ibi tí mo lọ pọ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ later. So kí má wá sílé yín mọ́. Yeah. Okay. Thanks. Ìgbó lọ́mọ máa tó dé báyìí. Ní pé ibi tó ti máa ra màtẹ́ ìrún máa ń pọ̀ nbẹ̀. Aṣọ yìí mo gbọ́dọ̀ gbà láàárọ̀. Bàbá yín ṣe bàbá yín. Gbọ́dọ̀ gbà láàárọ̀ ọ̀la. Bàbá yín ṣe ṣèbí mi ni bàbá yín ṣe máa wọ̀. Kò ní pẹ́ dé. Màá bí a máa pè ya yẹn kó lè tètè dálò mi. Ṣé ẹ jẹ́ rò pé màá raṣọ gbà lọ́la? Ẹ máa rí gbà náà ẹ trust mi. Mi lè disappoint yín. Kò ń wò náà ó ṣe máa wá sí ẹ̀wù ni pé ṣé mi wà ní dá mọ́tò ìmọ̀ọ́mọ́ ni ìjọkọ mi ṣàlàfíà ni. Kí lẹ wá ṣe ń bí? Mo wá sọ́dọ̀ ìyá Yọ̀ǹbí ni mo wá gbaṣọ mi ni. Wọn wá tí ìbá mi rán wọ́n rán ọmọ lọ ra nǹkan. Bẹ́ẹ̀ lọ ra àwọn oníṣẹ́ ọwọ́ rí iṣẹ́ ìbájókòó tí wọ́n ó lè lóṣù kan lọ́wọ́ wọn. Mi ò ì parí ẹ̀ lọ́wọ́ máa kọ lórin. Ohun tí ọ̀rọ̀ tí ò tẹ̀ wá rí bẹ́ẹ̀ ó mọ̀ pé mo máa lò ó lóde lọ́la òun náà jẹ́ kó jẹ́ má ṣe. Ọ̀dọ̀ yín náà ni mo lọ. Ọmọ yín ló pè mí bó ṣe wá ń bá mi sọ̀rọ̀ ó ti mí sí gan-an. Ẹ̀yin jẹ́ kí n bá sọ̀rọ̀. Mo bá kí mọ́tò mọ́lẹ̀ ni mo bá ń bọ̀ wípé kó lè bá yẹ ẹ sọ̀rọ̀ o. Bí mo ṣe máa dé street kejì ni mẹ́sàgì ẹ̀ bá wọlé sórí fóònù mi. Ó náà ti ń lọ sínú kíláàsì. Mo dẹ̀ mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí á ti wà nínú kíláàsì. Ó ti wà ní kíláàsì. Bá mi pè bẹ́ẹ̀ yẹn kí n bá sọ̀rọ̀. Mọ́mí o ẹ ti sọ school àwọn òyìnbó di tiwa bí báyìí. Ẹ wọ́n pé gbogbo nǹkan òyìnbó ló máa ń lòfin lẹ́gbẹ̀ẹ́ tó bá fi receive call nínú class àbómi call nínú class wọ́n á jù padà sílé ni. Rárá ṣé bá sọ fún wọn pé màmá òun ló fẹ́ bá sọ̀rọ̀ kó tó jọ́ mẹ́ta tóun ti gbúrò wọn kó ń dẹ̀ bá wọn sọ̀rọ̀ ohun tó máa sọ fún wọn ni ó ṣe wá di dandan pé ọ̀rọ̀ àwọn òyìnbó máa wá dé o. Ó mọ tá a máa ṣe báyìí kúnlé sórí nọ́mbà tó fi ń pè yẹn gan wà fún èmi tó bá dọwọ́ alẹ́ pátápátá àṣà ti kó n kíláàsì èmi á lè bá sọ̀rọ̀. That is where the problem lies, mom. Why tí mo máa fẹ́ ìyàwó tí mi ò ní lè pè ìyàwó mi nígbà tó wù mí tó jẹ́ pé òun ló máa fún mi ní condition pé ìgbà báyìí lòun gbọ́dọ̀ pè mí. Why? It's unfair. Kí ni mo fẹ́ ìyàwó fún? Why am I a married man? Tó bá ti pè mí private line ló máa ń yọjú tí private line bá dẹ̀ ti yọ lórí phone kò sí bẹ́ẹ̀ fẹ́ pè padà. I'm tired. Ó ti sú mi. Mo ti ń regret gan pé kí ni mo ní kó lọ sílùú òyìnbó lọ kàwé fún. Why not here in Nigeria? Bí àdé mi pẹ̀lú ẹni pé wàá bá mi tọ́ débi tẹ́rù ò ti ní ìgbà. Tẹ́yìn ò bá ń ṣe in-law to understand nǹkan. Ṣé ẹ ti ní máa rò pé bóyá mi ìfẹ́ kọ́ mọ yín bá yín sọ̀rọ̀ or something? A ti sọ mí lẹ́nu lórí irú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Kí la wá fẹ́ ṣe báyìí? Ká sọ pé bí èmi ò tiẹ̀ support ẹ̀ pẹ̀lú bó ṣe lọ́n kàwé níbẹ̀ yẹn sìn, a máa ní pé okay, I'm free. Bọ̀ nírú inú ìtọ́wà yìí, èmi gangan ni mo ṣokùnfà bó ṣe débẹ̀. Àjọ support ẹ̀ ni. Ká ní mo mọ̀ pé bóyá máa rí ni mi ò ní. Ò ní jẹ̀bi. Ìyá Ayọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kí tèmi àti ẹ̀kẹ́. Ẹ má sọ aṣọ wọn di ọ̀sẹ̀ kan bó ṣe sọ. Nínú mọ́tò mò ń bọ̀ ṣẹ́gbọ́n. Ok, ẹ má pẹ́.
honestly ó ti sú mi pátápátá. I'm confused. Mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ojoojúmọ́ ni ìyá Àbídùn fi ń kọrin sí mi létí pé òun fẹ́ bọ́mọ òun sọ̀rọ̀, òun fẹ́ bọ́mọ òun sọ̀rọ̀. Gbogbo ọpọlọ tó wà lórí ẹ̀dá tó wà lórí mi tí mo lè lò láti máa fi yí ìyá Àbídùn sọ́tún sósì ni mo ti lò pátápátá. Mi ò mọ nǹkan mi tí mo tún lè sọ fún mọ́. I'm confused. Kúnlé, ṣé tó lè ṣe kò wá sí bíbá yìí? James, ṣé kò tó torí ni? Ó dàbí pé òun mọ wàhálà tí ó máa ń fún mi o. Èmi fi pé wà á ti sọ́ọ̀tì ọ̀rọ̀ ìwà àti Àbídùn yìí. Tí mo bá ti sọ́ọ̀tì ẹ̀ ṣé máa wá tún pè ẹ́, ṣé máa wá bá ẹ bíbá ẹ, ṣé máa fi bí mo ṣe ń fi. Okay, ọ̀rẹ́ mi, calm down. James, honestly, mo ti ń regret. Mo ti ń regret pé kí ni mo ṣe nǹkan tí mo ṣe. Oh, come on. Look, Troy, let's go back to business, okay? Ó máa yẹ pé all you need to do is call me. Ìwọ ọjọ́ mọ̀ ẹ́ tó fẹ́ rí. Oh, come on. Look, me first stress from ọ̀rẹ́ mi. Don't stress yourself. Don't pay me down. Okay, I've called you. Now, okay, now listen. Ìyá Àbídùn, one of your mom sọ̀rọ̀ àbí? No problem. Now, when next she call, wọ́n ní mommy o, ṣe mọ̀ kan, ẹ lè bá sọ̀rọ̀ lẹ́nu, ẹ jẹ́ kó di ọ̀la o. So before that ọ̀la, ìwọ pè mí sílẹ̀. Let me do is, I will just look for one girl to come and impersonate Àbídùn. Period. So kò mọ ohun ọmọ ẹ̀ mú àbí? I know you go there. Now, ṣe ìlú òyìnbó máa ń change voice yẹn naturally. Mọ́dé màá ní mommy o, ìlú òyìnbó tí mo wà yí ẹ wo títí àgọ̀kan, ó jẹ́ kó mi change o. Yes! You are a bad boy. You are a bad boy. Ó wá sọ pé mo ṣe pè ẹ́. Ṣé o wá solution sọ̀rọ̀ mi sí? Ṣé o mọ̀ pé snow ni máa ń change voice àwọn èèyàn? This is fantastic. That's what you're saying. Kọ̀ọ̀kan tí mi náà máa tún bẹ fi kú ni pé kó tó time tí mo máa pè ẹ́ tó máa pè yàn tó máa bá sọ̀rọ̀ ẹ̀. Èmi á ti máa fi style sọ fún pé the last time tí mo bọ́ ọmọ yín sọ̀rọ̀ tẹ bá rí bóun ẹ ṣe tutù Amẹ́ríkà máa mú òun yọ tutù. O ṣé aya mi, o ṣé mo dúpẹ́, Àbídùn, o ṣé àgbà tó múnú mi dùn, o jẹ́wọ́ orúkọ ẹ, o ṣé. Epo, mo ti gbé dání. Nǹkan tó béèrè kéré gan-an, o béèrè odidi èèyàn, epo lásán ló béèrè. O ṣé mo dúpẹ́, pẹ̀lẹ́, o ṣé mo dúpẹ́, o ṣé Ìbídùn mo dúpẹ́ o, dúpẹ́. Bí ọ̀lẹ ni mo sì ti rí èdè lárí ayé ni irú mọ̀lẹ́ jẹ́ kú mọ́tò lọ́dọ̀ tì bí ìgbà pẹ́lẹ́dẹ̀ ní lò yìí nígbà pé ọ̀gá wọn máa gbé mọ́tò wọn máa gbé wọnú gálọ́fìn yọ àmọ́ kó ẹrọ ọ̀fọ̀ bí èèyàn fọkọ̀ láàrin wákàtí kan yóò tún padà dọ̀tí náà ni. Mr. Boto. Ọ̀gá mo ń fọkọ̀ náà ni. How many hours ló fẹ́ take yín tẹ́ fẹ́ fi fọ mọ́tò? Omi inú táàpù ní 6 ọwọ́ àyàn tó róróróró bí ìtọ̀ ajákọ̀ ajẹ́ tètè fọ mọ́tò tán. Sorry lọ̀rọ̀ yín. Ẹ lọ́ọ́ fọ nǹkan tẹ́ máa fọjàre mọ́ níbi tí mò ń lọ. Ẹ lọ́ ọ̀rẹ́ mi, torí Ọlọ́run má bínú sí mi, mo mọ̀ pé yẹ kí n ti wà ń bẹ̀, má bínú, màá join lẹ́yìn nànáwà. Màá débẹ̀ before 10. All right, o ṣé. Mọ́mí màdàmú, ẹ káàbọ̀, ẹ sì máa rìn. Kó lè bá ń wọ́ ọmọ mi. Mo fẹ́ rọ́ ọmọ mi lẹ́nìí, mo fẹ́ bá sọ̀rọ̀. Mo bá wọ́ ọmọ mi. Mọ́mí ẹ ti ẹ̀ wọlé náà. Wọlé síbo? Èmi ò wọlé o. Ọmọ mi ni mo fẹ́ rí o. Láti ọdún kan tẹ́ ẹ ti ṣègbéyàwó bí ìfojú rọ́mọ mi. Láti ọdún kan ọ̀hún, o ṣí ṣọ́ọ̀bù fún mi. O ra mọ́tò fún mi. O fún mi lọ́wọ́. Wọ́n mọ́tò ẹ̀wọ̀n àbí tó wà o. Mọ́tò ẹ̀wọ̀n àbí tí mo dé. Ó gùn àbí tí mo dé mọ́.
ó lè fi mọ́tò gbọmọ lọ́wọ́ mi ọmọ tèmi ní kó bá mi wá o Kúnlé bá mi wọ́ ọmọ mi bá mi wọ́ ọmọ mi bá mi wọ́ ọmọ mi ó ti tó gẹ́ bá mi wọ́ ọmọ mi. bá a mọ́ ọmọ mi ó fẹ́ bọ́ ọmọ mi sọ̀rọ̀ mo fẹ́ rọ́ ọmọ mi bá a mọ́ ọmọ mi. ẹ ṣe sùúrù èmi àtọmọ yín ti conclude ó máa bá yín sọ̀rọ̀ lẹ́nu mo fẹ́ jáde ní kí n máa bọ̀ kí n lè wá sọ́dọ̀ yín kẹ́lẹ́ ọmọ yín sọ̀rọ̀. bó o ṣe ń sọ lójoojúmọ́ náà nìyẹn bó o ṣe ń sọ nìyẹn o pé mo máa bá sọ̀rọ̀ tí mi rí bá sọ̀rọ̀ nísìn gbogbo ará àdúgbò ẹ gbà mí o Kúnlé ti fi mọ́tò gbọmọ lọ́wọ́ mi ẹ gbà mí o. mọ́mì ẹ máa rọ́mọ yín ẹ ṣe sùúrù. wo Kúnlé mo fẹ́ pọ̀ ọmọ mi fúnra mi mo fẹ́ rí nọ́mbà tí n bá fi pè é mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ gbóhùn ọmọ mi ó ti tó gẹ́ ó ti tó. kò sí bí mo ṣe fẹ́ fún yín ní private line private ló máa ń yọ tó bá ti pè mí. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wàá wá o wàá wá. màdàmú wà nǹkan kò ṣe màdàmú wà lálàáfíà. ọmọ pè é sí ni. Mr. Boto ta ló pè yín sọ̀rọ̀ èmi àti yín lọ mi ń sọ̀rọ̀ yín dá sí. ta lànà ẹ èmi lànà ẹ àná ọmọ tí mi ò rí ọmọ tó ti gbé lọ látọdún kan tó wálé mi àná ẹ ọmọ mi ni kò bá mi wá mi ò ṣàná ẹ o bá ń gbọ́ ọmọ mi o ẹ bá sọ fún Kúnlé gbogbo àdúgbò bá wọ ọmọ mi. mọ́mì ẹ jẹ́ ká wọlé kí Mr. Boto fi fọ̀tán kí n lè lọ́jà yín lẹ̀. wọlé síbo kí n tún wọ mọ́tò kẹ́mi wọ mọ́tò Ọlọ́run ò ní jẹ́ ọ̀rọ̀ tó bá fi nǹkan mi ṣe mí kí n tún máa rántí mọ́ èmi kọ́ ọmọ Ọlọ́run ò ní jẹ́ mi wọ mọ́tò ọmọ mi ni kò bá mi wá ó ti tó gẹ́. mọ́mì ẹ jẹ́ kí n fún lókè fi gbé cab. kí ló wí owó ó tún bá fọwọ́ dì mí lẹ́nu irọ́ ló pọ̀ ò lè fọwọ́ dì mí lẹ́nu ọmọ mi ni kò bá mi wá ọmọ mi mo fẹ́ rí o tó o bá wá lálẹ́ kó wá fún mi ní nọ́mbà tó fẹ́ fún mi. wo ìpadàbọ̀ mi nulẹ̀ kò ní rọgbọ. ọ̀gá báyá mọ̀mọ́ ọ̀fẹ́ wọ mọ́tò nílá ni ẹ bá fi mọ́tò pípọ́n gbìyàn ọ̀gá sẹ́ẹ̀bìnú ọ̀gá. ẹ má bínú sẹ́ẹ̀bìnú ọ̀gá. wá gbà Jésù sáyé rẹ̀ wá kiri sóre wá gbà Jésù sáyé rẹ̀ wá sóre kiri wá gbà Jésù sáyé rẹ̀ wá sóre kiri wá gbà Jésù. Sílà táwọn lè rámọ̀ màmá ẹ̀yin dà bẹ́ẹ̀ ni ẹ̀mí rán mi sí yín ẹ má bínú pé mo dá yín dúró ẹ jọ̀ọ́ ọmọ kan ṣoṣo tí Ọlọ́run fún yín ńkọ́. kí lẹ wí. Sílà kí lẹ wí. bẹ́ẹ̀ ni ọmọ kan ṣoṣo tí Elédùà yọ̀ǹda fún yín ńkọ́. kò sí tòsí. bìháólì tí ẹ̀dá bá wà nínú ìṣòro ẹ̀dá máa ń gbàgbé wípé ohun gbogbo ni Ọlọ́run ní àsìkò fún ó máa ń gbàgbé wípé ohun gbogbo ló ní ètò àti àkókò tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún nǹkan yẹn. màmá níwájú ọba tá a kì í pè jẹ́rìí rọ́ mo rí wípé ọkàn yín ò balẹ̀ ẹ̀gbánú ìlà yìí lò. bàbá alàgbà ṣọmọ mi ti kú ni. màmá ní kíákíá báyìí mi sọ fún mi wípé ẹ ní láti lọ ṣe ìtọrẹ àánú ẹ máa lọ ṣe ìtọrẹ àánú yẹn ní kíákíá kí àṣírí ìkọ̀kọ̀ kó lè tú sí gbangba. ṣé wàá rí ìtọrẹ àánú tẹ́ fẹ́ ṣe yìí màmá sindaoli raomon teoli akaba màmá ẹ ò gbọ́dọ̀ lo owó tẹ́ ẹ nílé ẹ ò gbọ́dọ̀ lo owó ọjà yín ẹ gbọ́dọ̀ lọ ṣe wàhálà bó jẹ́ fẹ́ lọ gbàrú ní owó oògùn yín báyìí lẹ gbọ́dọ̀ fi ṣe ìtọrẹ àánú yẹn. mo tajà. màmá ẹ̀mí ń sọ fún mi wípé kẹ́ ẹ má lo owó tẹ́ ẹ nílé ẹ má lo owó ọjà yín ẹ̀mí ń sọ̀rọ̀ lọ́wọ́ màmá oníbàárà abiyamọ méje
ẹ fún wọn èyí tó bá wà lórí ìdúró sẹ́rí tó bá jókòó ẹ̀mí ń sọ fún mi pé ẹ má fún ẹ wá gbọ́dọ̀ ṣe ní kíá 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 kíá. oníbàárà bíi ọmọ méje bí èlò ní kí n fún wọn. iyekíye tẹ bá lè pín sí méje nítorí pé bẹ́ẹ̀ ṣe bọ̀ yẹn ẹ̀mí ń sọ fún mi pé ẹ wà nínú ìpòrúru ọkàn yín ò balẹ̀ ẹ wà nínú ìdààmú. ẹ̀mí ń sọ fún mi wípé òun ti ṣetán láti ràn yín lọ́wọ́ bìnkáólì ramon sẹ́ólì akaba màmá ẹ lọ sí kíákíá bí ẹ̀mí ṣe ń sọ fún ìjọ wá gbà wá gbà. ẹ ṣé o. Tani o. Ẹ wá ẹ wọ́n ti lọ. Ẹ jọ̀wọ́ mi lẹ̀. Mo lè ju yín lẹ̀ bí ìgbà pé takú bá mú ẹranko nínú igbó ni mo ṣe mú yín. Èmi máa ní mi kàn mí. Ọ̀gá tèmi tó dàbí Ọlọ́run níwájú mi ti fi àṣẹ sílẹ̀ fún mi pé n gbọ́dọ̀ rí kẹ́ wọnú ilé mọ́. Oh, kó má jẹ́ pé nǹkan tí bọ̀dá mi sọ the last time wọ́n actually mean it. Wọ́n ní torí mo ti ń gbélé mi gbọ́dọ̀ wá sílé àwọn ọmọ. Ṣé mi ò lè wá síbí kí wá check on my brother again? So is there any crime in that? Ọ̀gá ò sí ilé nígbà tó gàba dé ẹ padà wá wọ̀gá. But ó ní document kan tí mo gbọ́dọ̀ mú nílé. Mo ti check ilé mi lọ́hùn kò sí níbẹ̀ mo dẹ̀ wọ́n kí ìbàlẹ̀ ló máa wà and I have to submit it today. Document yín ó di ijọ́ tó gàba wà nílé. Document yín yóò di ijọ́ tó gàba wà nílé. Tó gàba ti wá dé ẹ wá wo tẹ́ ẹ bá fẹ́ wá. Àmọ́ ní báyìí mi ò ní fẹ́ àyè gbà yín o. Tẹ́ gbọ́ gbogbo ìbò tẹ́ àfọ̀kálẹ̀ rẹpẹtẹ èmi ọ̀gbẹ́ ìbò kankan Ọlọ́run ní fúnra àwa ẹ̀ ló ń jẹ bí wà lókan bá tó po ní èmi ọ̀dà mọ̀ Ọlọ́run ní ń bọ́ mi èé sí ìbò tẹ́ gbọ́. Mo ní láti wọlé I have to get the document today. Ẹ má sọ fọ́gà lórí fóònù pé wá o ìlẹ́jọ́gọ̀ gbọ́ ìgbákejì Elédùmarè rí bí èèyàn bá ló lọ láyé kéétì jẹ́ èèyàn tẹ́ bá ń pè èèyàn kò yẹ kéèyàn ọ̀dà ń kó pera rẹ̀ léèyàn gbà tí ò lò lọ. Owó rèé. Nírọ̀lẹ́ ẹjọ́ yẹn ó kàn wá ló bá fún mi ní nọ́mbà kan mo bá pe fóònù títí kò máa lọ. Bọ́n ìṣẹ́jú ẹ̀ gangan ṣé kò kẹ́yìn pè ní. Mo wá tó pe nọ́mbà náà ṣùgbọ́n ohun tó dá mi lóhùn lórí fóònù yẹn kì í ṣe ohun ìbídùn ohun yẹn ò jó ohun ọmọ mi. Mi jókòó èmi náà ò jókòó kì í ṣe pé mo dákẹ́ o wọ́n ní kí n gbàdúrà mo gbàdúrà wọ́n ní kí n gbàwẹ̀ mo gbàwẹ̀ wọ́n ní kí n ṣe sàárà mo ṣe sàárà gbogbo ẹ̀ náà orí kankan náà ló já sí àdúrà ò gbà. Sísítà mi ẹ̀fọ́ ni ẹ kọ̀dọ̀ ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ lẹ́yìn ìgbéyàwó ẹ̀kan ṣe lẹ́rọ ọmọ yín mo rántí lẹ́kìnní àrùn tí mo fẹ́ mọ́ ọmọ yín lọ ẹni kó tí n kó ṣe kejì yín ni ní ìsìn ẹ̀kọ́ ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ ló lọ sílùú òyìnbó ẹ má bínú ẹjọ́ ṣé lọ kó sọ̀hún ni wọ́n wá jókòó wọ́n ń gbé kan wọ́n fún yín ní nǹkan ẹ̀rọ ọmọ yín bá sọ̀rọ̀ ẹni òun òjò ohun ìbídùn ẹni ẹ̀ ń ṣàdúrà ẹ̀ ń lọ sí ẹ̀wù ẹ̀ dìde jẹjẹ èmi fẹ́ mọ́ ọmọ yín lọ ẹni kí ọ ní ó tì ó fọkàn tọ́ ní ìsìn ẹ̀ rí láti jọ gbéyàwó ẹ dìde ẹ fọ́ nì. ẹ gbà mí ẹ dẹ̀ jókòó ẹ ṣe sàárẹ̀ ẹ gbà wẹ̀ ìtumọ̀ kámi gbọ́ fọ́ ni odindi ọmọ àìsítẹ́dì bíi ọjọ́ ìtàn fẹ́ mi lọ ní ìtàn ó tì. Hello, ẹ káàsán sáà. Ṣé ọ̀dà mi ní ìkọ̀kọ̀ sọ lọ́jọ́ àná pé kí n máa wà ní àwọn. Kí ni ò bá ṣẹlẹ̀ kí ni ò bá di ṣojú ọ̀rọ̀ tí mo bá wọn sọ̀rọ̀ tó máa ní máa wà ní àwọn.
Someone is there. Hello? Hello? Someone is there. Sẹ̀bílì, ẹ máa bọ̀ torí tiẹ̀ náà mo fi dúró sójú títì mo ti mọ̀ pé o lè má mọ bí. Gbogbo tó bàjẹ́ nù lé ó lè gbàjẹ́ lẹ́nu mi o. Ọ̀gá ìfẹ́ jẹ́ kéèyàn jẹ́ bá ṣe jẹ́. Ǹjẹ́ kí wọ́n mọ̀ pé kíní sọ́kẹ̀tì ìbàjẹ́ ni mo fẹ́ pé kò tètè bá mi ṣe o. Sọ gbọ́ tètè wá bá mi ṣe Ọlọ́run bá mi bì ọ́. Mo wà lẹ́gbẹ̀ẹ́ títí gbọ́kadà àwọn ọ̀fọ̀lọ́kadà lówó kíní sí ọ́. Bẹ́ẹ̀ náà ní ndòsí tó fi dé ìní kú o. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Ìyá kàlá àbúrò ìbínú rẹ̀. Ẹ bá ń gbé, ẹ bá ń gbé, ẹ bá ń gbé. Ìbídùn ni. Ìlú òyìnbó ti bídùn lọ rèé. Bóyá ó wà nílé, ó wà nílé yìí. Lẹ́yìn ní kò ní dọ̀la. Ẹ wo ẹ tí mo lọ mọ ni. Ẹ nìṣó. Mo dáná. Ìbídùn ni. Ìbídùn bá. Ìbídùn lè. Jáde! Ó kú ọmọ ṣe. Kí ló ṣe? Kò yí àwọn. Mi ò mọ. Mi ò mọ. Ẹ náà sà, ẹ wo, mo need you right now. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ àdá ìdílé. Ẹ sọ sókè nọ́mbà kílẹ̀ pé nọ́mbà 14 Adébóyè street. Ẹ jọ̀ọ́ ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ àgbẹ̀. Ẹ jẹ́ àdá ìdílé. Ẹ ṣe sà. Nearby hospital. Ẹ jẹ́ kó máa gbé lọ hospital. Hospital kẹ̀ yí ìbàdàn kan máa dé ọmọdé bá ń gbà ní ìsinsìnyí ni. Ọmọdé bá ń gbà yìí. Hospital. Ọ̀rẹ́ jẹ́ ká save life ẹ jẹ́ ká save life ẹ kọ́ sí mọ́mí hospital ni ó fi òjò ni. Ẹ bá ń gbé ẹ bá ń gbé. Kò kí n ṣe intention mi láti lo ìyàwó mi fi ṣáájú owó, but tẹ́dà bá wá tó jó lójú kòkòrò ni tó rojú tó jẹ́ pé ìrojú ló wá ń wá kiri irú ipò tó máa wà ní mo wà yìí. Àìrójú ni mo wá dọ́dọ̀ ọ̀rẹ́ mi tàjọ ń ṣe business tó ń ṣe dáadáa jù mí lọ. James, ṣé o fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀? Mi ò tí ì mọ nǹkan tó mú mi wá ṣe ń bí báyìí. Akọ̀dédé kò ń lé ó mú mi débí ó yá ó sọ pé kí n tún jókòó síta. Kí ni nǹkan tó mú mi wá ṣe ń bí báyìí gọ̀gọ̀ kí la wá ṣe ń bí? Ṣé wàá ṣe pé bẹ́ẹ̀ mi àti ẹ àti dọmọ ìyá ẹ̀rọ á ti máa bà mí o. Look, mi ṣá lè ta ẹ. The truth is, a kì í ṣe ọ̀rẹ́ mọ́ àti di ọmọ ìyá. Mi ló lè ta mí, what exactly are we doing here? Kúnlé, ṣé bó lè pè mí pé báwo ni mo ṣe ń ṣe? Báwo mo ti ń gba businesses, big contracts? Kúnlé, this is my source. This is the origin. So calm down, ọ̀rẹ́ mi. Oh, no problem. Ṣùgbọ́n. But èmi báyìí ò jọ bí tó ti ń gba contract. Oh, Kúnlé, stop it. Come off it. Sorry, I don't know. Once to report her, we go show her the petele. Àbí ṣé o ṣe mọ́ ká máa lọ ni? No. So calm down, trust me.
it's okay. Ìyẹn ló bá ti sọ síwájú tẹ́lẹ̀. Kúnlé má lo mí fún náà. Oh, sorry. Kúnlé, sorry. Jókòó mú bọ̀. Okay. Surprise ẹ̀ náà ti máa ń pọ̀ jù. Ṣé kí n máa bọ̀? Dúró. Fún mi, ló bá ní ẹ̀ka bí àwọn ọkọ̀ àpá, wọ́n ní kò kì í gbà. Don J. Okay. Mo bẹ́lẹ̀ epo rẹ. Don. Tó bá di déédéé aago kan. Lò ó bí mo ṣe ní kó lò ó. Tó má máa fi di nǹkan bí aago 5 ẹrù á ti sọ̀kalẹ̀. Don, èyí tí mo tẹ̀ fi ń rìn ségesège káàkiri ó ti tó gẹ́ báyìí. Ṣé nígbà tí mo ti wá dọ́dọ̀ yín mo ti gbà wípé Ọlọ́run ọba ọ̀gá ni. Ṣé rí obìnrin ńlá báyìí ni màá dẹ̀ wá gbà yín ní Ọlọ́run ọba mi. Àlọ́ rẹ̀, àbọ̀ rẹ̀, àlàáfíà. Door! My door! My door! My door! Door! Ball! Ẹ jókòó. Bidonza, ọ̀rẹ́ mi nìyẹn, mú ìlú orúkọ. Ọ̀rẹ́ ẹ ṣàlàyé fún mi. He said you want to rank among the high and mighties of this world. Yes, sir. Ó ní o fẹ́ máa jókòó ní àwùjọ àwọn èèyàn pàtàkì. Bẹ́ẹ̀ni, sir. O fẹ́ more contract, more money. Kí ni orúkọ ẹ? Kúnlé Ọláìyá, sir. Ṣé o ti fẹ́yàwó? Bẹ́ẹ̀ni, sir. Ó ti yé mi. Kò ń ṣe pé bí a mo ti. Máa làágùn jìnnà. Ó ní ọmọ méjì kan lọ́wọ́ ẹ̀, ọmọbìnrin. Bẹ́ẹ̀ni, sir. Tó ń ṣe kámi. Mú mi. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni, sir. Kí ni orúkọ wọn? Ìbídùn àti Ṣùbòmí, sir. Ṣùbòmí, Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Ìbídùn, Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Àhólá, Ọ̀nọ́lá, Ọ̀yẹ́ẹ̀là. Ṣorí Ṣùbòmí yẹn kò dáa. Àmọ́ Ìbídùn yẹn òun ni ọmọ ológo. Ògùn ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Dépé tó bá fẹ́ láàárọ̀ kàn mí lára kó tó tálẹ́. Ṣé o ti gbọ́? Ṣùbòmí ń kọ́, sir. Ṣùbòmí ó dára, ó lẹ́wà, ó gbafẹ́, ó mọ́rin àtàtà rìn lẹ́sẹ̀. Àmọ́ Ṣùbòmí ò lógo. Gbogbo àwọn ọkùnrin tó ti fẹ́ sẹ́yìn wọ́n ti lo ògo ẹ̀. Bó ṣe ń wò yẹn kòròfo lásán ló ń gbé kiri. Ìbídùn ni kó wá lọ o. Ṣùbòmí ò lógo. By machine yẹn. Just ọ̀dọ̀ náà ni. Lẹ́yìn ìgbà tá a ṣègbéyàwó tán, mo lọ bá Don J as agreed.
Baby, kí ló ṣe ẹ́? O time now, o kí n pẹ́ báyìí. Ibo lo ti ń bọ̀? Look at the time. O kí n pẹ́ báyìí now. Kí ló ṣe fún ibi tó ti ń bọ̀? Ṣó báyàn jà ni? Mo dẹ̀ mọ̀ pọ́kọ mi ò kí ń jà. Kí ló ṣẹlẹ̀? Do you love me? Yes, I do. I want to sing for you. No. Má kọrin fún mi. Kí ló ṣe ẹ́ gangan? O bójú ẹ ṣe rí now. Kí ló ṣe ẹ́ bá mi sọ̀rọ̀? Please. Allow me to sing for you, please. No. Sọ nǹkan tó ṣe ẹ́ gangan fún mi. Má kọrin fún mi. Please. Ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi? Yes, I do. Why? Why tó ṣe nífẹ̀ẹ́ mi? Ọkọ mi, I love you. Mo love ẹ tó dẹ̀ mọ̀. Tí èèyàn bá wá bẹ lọ́la pé mo máa ṣe nǹkan tí ò dá sí ẹ, will you believe them? No, I will never believe them. Even if they tell you wọ́n rí mi tí mo plan evil against you. No, I know you can hurt me. You really believe ọkọ mi? What happened? Please. Please talk to me. I'm your wife. Talk to me. Please. Then allow me to sing for you. No. Why? So go to share for me now. This is not you. Talk to me. I'm your wife, please. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn, I will. Promise. It's a promise. Okay. Màá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Okay. Let's go in. Okay. This way. I won't believe one. You said you won't believe them. No, I won't, baby. Kí ló fẹ́ sọ fún mi? Sọ fún mi, bá mi sọ̀rọ̀, baby. Mo mọ̀ pé torí tí ẹ mo ṣe wà, mi ṣe tí sùn látàárọ̀. You know I cannot sleep without you. But you have to believe them. No, baby, I can't. Kí ló ṣe ẹ́ gangan? Talk to me. I'm your wife. Ṣé mo pé nígbà míì èèyàn máa ń ṣèyàn tó jẹ́ pé ẹni tó ṣe nǹkan yẹn síyàn ó lè máa mọ̀ mọ́ then èèyàn tí wọ́n dẹ̀ tún ṣe nǹkan yẹn sí ó lè máa mọ̀ but tí mo bá ti ọ̀tẹ̀ in any way please forgive me. Baby, who ṣe mí? Who dẹ̀ lè ever ṣe mí láíláí? You know what? Wá lọ jẹun, ká wá lọ sùn. I'm sorry for everything. 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 Kò ṣe kó dùn mọ́ mi nínú. Kò dùn mọ́ mi nínú. Wọ́n ní
tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí but mo ní choice I had to do it mo ní choice. Wait a bit. Who is this Don J in question that you just mentioned now? Who is Don J? Tani Don J? Don J dàbí ẹ̀ta lè pè lọ́gàá wa nídìí iṣẹ́ yìí torí àwọn lóye bísínẹ́sì yìí jù wá lọ bí ẹni tá a lè sọ pé ó ń tọ́ wa sọ́nà. Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin ènìyàn yìí àìnítẹ̀lọ́rùn ó fi kú bá rẹ̀ wọ́n á fi àìnítẹ̀lọ́rùn yẹn mú ọmọ ọlọ́mọ ó lọ fi ṣògùn owó kó wá tún ṣe pọ́ ọmọ ọlọ́mọ nìkan ìyàwó lè tiẹ̀ kí mo ti ẹ̀ sọ so ó mọ̀ọ́mọ̀ lọ fi ọmọ yẹn lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó fi wọnú ilé kó lè fi ṣe nǹkan tó fẹ́ fi ṣe Mr. Kunle Koka don't you know pé nǹkan tó ṣe attempted murder ló ń pè attempted murder ni tí o bá ṣọ́ra I can beg you oníbọnú kẹsì o. Handsome young guy, you need to help yourself. Káwa náà lè ràn ẹ́ lọ́wọ́. Tó o bá sọ̀rọ̀ ń sìn, there are some other guys out there. Tí wọ́n wo Don J yìí bí ẹni tó bí ìmìsẹ́ àwọn tó máa tún kó wọn sínú irú nǹkan tí wọ́n náà kó rẹ̀ sí. Tó o bá sọ̀rọ̀, a lè fish out Don J anywhere he is. Wàá dẹ̀ lè help àwọn kan tà, wàá dẹ̀ help ara ẹ̀. Ṣùgbọ́n tó o bá sọ̀rọ̀, kí lè retí ẹ? What's your reward? You need to help us. Talk. Officers, I need water. Oh no, fail me. Please go get him water. Now, my help wa fún kankan. Surely Don J or whatever ten orúkọ yẹn. Wàá fún wa ní má bá ṣe máa get it. Please. Are you not ready to convoke? Ṣé mo Ìkẹjà? Ìkẹjà, yeah. Tẹ́ bá kúrò ní Ìkẹjà. Okay. Ẹ máa dé Allen Junction. Okay. So from Allen Junction you. Ṣàlàyé. Wait, no. What? No, wait. You'll be fine. Wait, you'll be fine. Wait. Go to Keja. You'll be fine. Kole Koka. Boss. Kole Koka. Ibi àgbélébùú ìbò Jésù. Ó ti rí fún gẹ́gẹ́ bí ìbéèrè yín. Keep shut! When I'm talking, you don't talk. I sent you a message, right? What address did I give you? Did she mistake? So many dead among the living. Ẹ máa yẹra fún ilé fúngbà díẹ̀. Òun àgbàlagbà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Kò fẹ́ dáa fún sórí yóò mú. Watch your tongue. I don't want to. What did you do? How dare you?